الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله. أزقتين يا باكو ṣáájú màmá rẹ̀ àwọn ti gbọ́ wípé màmá tó bá ṣẹlẹ̀ báyìí ọlẹ́tọ̀ọ́ sáti gbogbo ọmọ rẹ̀. Ìgbà wo wá ní ọmọ lẹ́tọ̀ọ́ láti ìgbà wo ni ìyá lẹ́tọ̀ọ́ láti béèrè ogún tiẹ̀ nínú ntọ́mọ rẹ̀ fi sílẹ̀? Gbàwo ló lẹ́tọ̀ọ́ láti béèrè lọ́dọ̀ ọkọ rẹ̀ pé kí wọ́n fún un nípìn tóun nínú nǹkan tọ́mọ rẹ̀ fi sílẹ̀? Àwọn kọ́ ni pé lábẹ́ òfin Ọlọ́run ẹni tí bá ń bẹ láyé nínú àwọn tó lẹ́tọ̀ọ́ sí kó jogún èèyàn ní àsìkò ìgbà téèyàn kú, wọ́n jogún èèyàn ní ìbámu pẹ̀lú bọ́lọ́run bá ti ṣe pín. Tó bá wá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti ṣe béèrè yìí, ìyá yóò jogún ọmọ rẹ̀ nínú kó jogún ìdá kan nínú mẹ́ta ntọ́mọ rẹ̀ fi sílẹ̀ sáyé, àbí kó jogún ìdá kan nínú mẹ́fà rẹ̀. Tó bá ṣe pé nígbà tí èèyàn kú yẹn èèyàn fọmọ sílẹ̀ sáyé, ìdá kan nínú mẹ́fà òun náà ni màmá yẹn gbà. Bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé èèyàn fi àwọn ọmọ ìyá sílẹ̀ sáyé, wọ́n á dí ìyá èèyàn lọ́nà níbi àti gba ìdá kan nínú mẹ́ta, ìdá kan nínú mẹ́fà ni màmá gbà. Ṣùgbọ́n tó bá ṣe pé èèyàn fọmọ sílẹ̀ sáyé, èèyàn sì fi àwọn ọmọ ìyá tọ́pọ̀ sílẹ̀ sáyé, ọmọ ìyá ẹyọ kan péré lèèyàn fi sílẹ̀ sáyé lọ́kùnrin àbí lóbìnrin, ìdá kan nínú mẹ́ta òun náà ni màmá èèyàn gbà. Eléyìí jẹ́ òfin Ọlọ́run ọba ẹlẹ́dàá wa. Ìgbà wo nìyá lẹ́tọ̀ọ́ sí kó béèrè ẹ̀tọ́ rẹ̀ nínú ntọ́mọ rẹ̀ fi sílẹ̀? Kò sígbà tó béèrè tí ọ̀tọ̀, gbogbo ìgbà tó bá béèrè náà lọ́tọ̀. Ṣùgbọ́n kọ́ má ṣe pẹ́ òun ló dáa jù, nítorí kọ́ má bàa di wípé ogún yẹn padà rà, yóò padà sọnù, ẹnìkan jẹ́ láti ṣàbòsí sáwọn èèyàn yòókù. Eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. Wọ́n ní tí èèyàn bá tọ̀, kò bá àjọkùnrin kò bá sì jóbìnrin, àwọn máa rí apá kan nínú àwọn èèyàn tó ṣe pé itọ́ ẹnu wọn ni wọ́n máa lò láti fi ṣe ìmára, pàápàá jùlọ àwọn ọkùnrin. Wọ́n ní ṣé itọ́ náà ń bẹ nínú tá a lè fi ṣe ìmára ni? Torí di eléyìí, tó bá ṣẹlẹ̀ rí pé o ti fi tọ́ ṣe ìmára, o ò rí ìmára ṣe o. Ayé pé gbogbo sọ̀láàtì tó ti ṣe lẹ́yìn rẹ̀ wàá tún ṣe, nítorí pé ṣe ló ń fi tọ́ ṣe sọ̀lẹ́. Dandan o gbọ́dọ̀ fomi tábà. Wọ́n ní tá a bá fẹ́ ṣe tayammum, wọ́n wá túmọ̀ rẹ̀ sálùwàlá tá a máa fi pẹ́ ṣe, kò ṣe déédé. Tayammum ni tayammum ń jẹ́.
torí tí tayammum bá jẹ́ àlùwàlá tá à ń fi ìpẹ́ sí ó yẹ kẹ́ ẹ tún fi ìpẹ́ náà yọnu ó yẹ kẹ́ ẹ fi ìpẹ́ sí mú ó sì yẹ kẹ́ ẹ fi ìpẹ́ kẹ́ ẹ fi pa etí ó sì yẹ kẹ́ ẹ fi ìpẹ́ kẹ́ ẹ fi pa orí kí ló dé tẹ́ ẹ fi pa ẹsẹ̀ tayammum ọ̀nà ni tayammum ń jẹ́ wọ́n ní sáà lè fi ògiri sáà lè fi ṣe tayammum àwọn gbọ́ tẹ́nìkan sọ pé a lè fa golo lásán ṣe tayammum ẹnìkan tiẹ̀ sọ pé àwọn lè fara mọ́tò gan àwọn lè fi ṣe tayammum èwo gan lọ́tọ̀ mbẹ̀ òfin Ọlọ́run ọba òun náà ní pé tá a bá fẹ́ ṣe tayammum ilẹ̀ tó mọ́ tí ò sẹ́gbin lórí ẹ̀ òun lá máa fi ṣe tayammum Ọlọ́run ní fatayammamu sa'idan tayyiba ẹ máa fi ilẹ̀ tó mọ́ ẹ máa fi ṣe tayammum ilẹ̀ tó mọ́ kò bá jẹ́ yanrìn kò bá jẹ́ múlọ́ kò bá jẹ́ saka kò bá jẹ́ yangi kò bá jókúta nígbà tó sá ti jẹ́ ilẹ̀ bọ́lọ̀ ń ṣe dá lọ́wọ́ ẹ lè fi ṣe at-tayammum ṣùgbọ́n ògiri ń ṣe ńlá lè fi ògiri ṣe tayammum lópin ìgbà tí ó bá fi nǹkan kan yàtọ̀ sí ilẹ̀ ògiri wo wá ní ó yàtọ̀ sílẹ̀ òun náà lògiri tó ṣe pé búlọ́ọ̀kù tí wọ́n fi má búlọ́ọ̀kù amani wọ́n á mixi kẹ́míkà kankan mà bíi símẹ́ǹtì àti ntọ́jọ́ ẹni tí wọ́n sì fi sọ wọ́n mára wọn àmà náà ni so tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lògiri tìyín bá rí ẹ lè fi ṣe tayammum torí kò yàtọ̀ sí bí ilẹ̀ ti ṣe rí ṣùgbọ́n ògiri tó ṣe pé búlọ́ọ̀kù tí wọ́n fi símẹ́ǹtì ṣe ni wọ́n fi má kò tọ́ ká fi ṣe tayammum à ń bọ̀sibọ́sí ògiri tí wọ́n tún rẹ́ ká má tiẹ̀ tẹ̀sẹ̀ tí ìsọ̀rọ̀ ògiri tí wọ́n tún kùn lọ́dà kò tọ́ ká fi gbogbo eléyìí ṣe tayammum ẹnikẹ́ni tó bá fi irú ẹ̀ ṣe tayammum àṣedànù lásán ló ṣe kò tí ì ṣe tayammum tó lọ́n fi pa wá láṣẹ. torí ẹ̀ ìgbà tó lọ́n sọ pé fatayammamu sa'idan tayyiban ilẹ̀ tó mọ́ ẹ máa fi ṣe tayammum bí koríko kọ́ ọ bí àwọn ewé kókọ́ ọ kọ́ ọ máa fọwọ́ gbá koríko kó ló ń ṣe tayammum àní ilẹ̀ tí ń jẹ́ ilẹ̀ ohun yòówù irú ilẹ̀ ń bá jẹ́ o lè fi ṣe tayammum agolo ńkọ́ ó ti yé wa ní ìsìnkú agolo kìí ṣe lẹ̀ bọ́dì mọ́tò ńkọ́ ó ti yé wa pé kìí ṣe lẹ̀ fatayammamu sa'idan tayyiba lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ ó ṣeéṣe káka nínú tírà wọn ohun tó ṣeéṣe kó tọ́ka sọ́kan nínú àwọn nǹkan tí à ń wí ìpè bọ́yá wọ́n lè fọwọ́ gbá nǹkan kan tí kìí ṣe lẹ̀ kí wọ́n fi ṣe tayammum gẹ́gẹ́ bó ti ṣe wá nínú fiqh tàwọn Shafi'iyya wọ́n la lè fọwọ́ gbá ẹṣin ràkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká fi ṣe tayammum kí ló dé ìyẹn tí eruku bá ń bẹ lára ràkúnmí o lára ẹṣin o lára kẹ́tẹ́kẹ́tẹ́ o yìí ṣe ara ràkúnmí ẹṣin tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ la wá fi ṣe tayammum nígbà náà ajẹ́pẹ́ ń ta fi ṣe tayammum ní kíni eruku tó wà lára rẹ̀ nítorí pé ọlọ́run ọba nínú àyà kan ó ní famsahu biwujuhikum wa aydikum minhu yun àwọn olùmọ̀ Shafi'iyya wọ́n sọ pé ajẹ́ pé tá a bá ṣe tayammum àti mú nǹkan kan nínú ilẹ̀ àfi ṣe tayammum àti mú nǹkan kan nínú ilẹ̀ àfi ṣe tayammum kí wọ́n á lè yàn ọba mú wọ́n lè ruku ni ajẹ́ pé ruku yun la fi ṣe tayammum tí ruku bá wà ń bẹ lára nǹkan kan
tá a lo eruku yẹn láti ṣe tayammum àwọn sọ pé kò burú a jẹ́ pé lórí ọ̀rọ̀ tiwọn náà kìí ṣagolo ló fi ṣe tayammum kìí ṣe bọ́dì mọ́tò ló fi ṣe tayammum kọ́ mọ́tàn rẹ̀ jẹ kìí ṣe tapolin ló fi ṣe tayammum ṣùgbọ́n kí ló fi ṣe tayammum bẹ́ẹ̀ eruku wáyé o ilẹ̀ ní kẹ́ máa wá láti fi ṣe tayammum tàbí ògiri tọ́jọ́ ilẹ̀ láti jáde kúò lábẹ́ ntòlẹ́sẹsẹ kọjá àṣìṣe nígbà tẹ́nìkan bá wá lọ mú aṣọ lásán tí ń dáwọ́ bò tó ló ń ṣe tayammum tẹ́nìkan mẹ́ni tí ń dáwọ́ bò tó ló ń ṣe tayammum tẹ́nìkan mú tẹlifíṣàn tó kó ọwọ́ bò tó ló ń ṣe tayammum ó dájú pa wádà làwọn eléyà ń ṣe wọn à ṣe tayammum tó lọ́n fi pa wọn láṣẹ eléyìí ń jẹ́ báwọn. ìbéèrè mi wọ́n ní báwo láti ṣe bá bàbá wa sọ̀rọ̀ àbí ìyá wa tí wọ́n fi gbọ́ gbà táwọn náà fi gbàgbọ́ yé sunna láṣẹ ìbéèrè tó pàtàkì ní béèrè yìí nítorí pé nínú gbèsè ayé wa tá a wà á rí pa wa kọ́ la bíra wa àní bàbá àwọn kọ́ la bíra wa àní màmá àwọn bàbá àti ìyá wa àwọn lẹ́ni tó súnmọ́ wa jù nínú àwọn mọ̀lẹ́bí wa oníkálukú wa a sì ń fẹ́ dáadáa fún àwọn òbí wa báwa náà ti ṣe ń fẹ́ dáadáa fúnra wa kò sẹ́nìkan tó wù káburú ó ṣe bàbá àbíyẹ̀ òun gẹ́gẹ́ bí ẹnìkankan ò ti ṣe fẹ́ wípé káburú ó ṣe òun kọ́lọ̀ má jẹ́ káburú ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa. akramakumullah dáadáa gbogbo dáadáa náà ní pé yẹn ń tẹ̀lé sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam aburú gbogbo aburú náà ní pé yẹn yapa sí ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run wa ti ṣàánú ọmọ nípa títẹ̀lé sunna ó kù bàbá àbíyà ọ̀nà wo lọ́mọ wàá gbà láti mú bàbá rẹ̀ àbíyà rẹ̀ gbàgbọ́ yé pé sunna lọ́nà tó ń náà fi máa ṣe sunna. àkọ́kọ́ ó ń bùkátà kọ́ ọmọ bẹ́lọ̀ pẹ̀rù tí ọlọ́run fi yé òun tóun ṣe tí ń sì ń dùn mọ́ yìí kọ́ lọ́wọ́ dákú kó fi yé bàbá àti yé òun náà káwọn náà gbọ́ yé káwọn náà sì máa ṣe torí kí dáadáa ti ń bẹ́ńbẹ́ ó lè bá dọ́dọ̀ tiwọn náà nítorí pé a ti gbọ́ nínú kìtàbù tawhid ìtọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa sọ wípé innaka la tahdi man ahbabt walakinna Allaha yahdi man yasha ìwọ ò lè fọ̀nà mẹ́ni tó bá wù ọ́ ọlọ́run ló máa ń fọ̀nà mẹ́ni tó bá fẹ́ abẹ́lọ́ a sì níye bẹ́lọ́. ẹlẹ́kejì a wá sí àlàyé a sì máa ṣàlàyé lóhùn tọ́lẹ̀ fún bàbá tàbí ìyá wa nípa táwa ti gbàgbọ́ yé rẹ̀ táwọn ò tí ì láǹfààní àti gbàgbọ́ yé rẹ̀ bóyá ọlọ́run ọba wa ṣàánú àwọn náà káwọn náà dọ̀kan nínú ẹni tí ń ṣe ìǹtọ́gbà àgbọ́yé dáadáa yìí mu. ahọ́n tó lẹ̀ kìí ṣe ahọ́n tó le nítorí pé wọ́n mọ̀nà wọn ò mọ̀nà bàbá rẹ̀ mà ní wọ́n màmá rẹ̀ ní wọ́n bàbá ẹni ní bàbá ẹni ọba àjọga wọn nídìí à ń ṣẹbọ sọlọ a gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn sọ̀rọ̀. Firaun ọ̀gá ńlá ló jẹ́ nínú àwọn olórí ibu ayé anabi Musa alayhi salam ọlẹ́rú Ọlọ́run tó ga jù ní ayé ìgbà tiẹ̀ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ náà ní ẹ̀gbọ́n rẹ̀ Harun alayhi salam ìgbà tó lọ́run rán àwọn méjèèjì sí Firaun tó jó lórí ibu Ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sọ pé ẹ sí pàǹpábò ẹ bá a sọkọ̀ bá kùn gbé ọ̀rọ̀ tẹ́tí ikún gbọ́ tó fi dì ẹ bá a sọ odidi ọ̀rọ̀ tó lè wó odidi Jẹ́ríkò oníkẹ́ sọkó rẹ̀ lu kalla ṣùgbọ́n ń ṣe lọ́lọ́wọ́n bá sọ pé faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha ọ̀rọ̀ tó lẹ̀ ìníkẹ́ bá Fir'auna sọ bóyá ó tiẹ̀ lè rántí ọlọ́ àbí kó tiẹ̀ bẹ̀rù rẹ̀
subhanallah ẹni tó lọ́n ti mọ̀ pé kò ní rántí o kò sì ní bẹ̀rù o Ọlọ́run ní ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá sọ báwo wá ní bàbá tiẹ̀ báwo ní ìyá rẹ̀ àbí kó bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́ kó bá wọn sọ̀rọ̀ láhàn tó lẹ̀ ẹ jẹ́ àtàrà nabi Ibrahim alayhi salam káfi kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà la nabi Ibrahim náà fẹ́ pé bàbá tiẹ̀ náà wá sójú àná bàbá kọ̀ ó ṣe tí wọ́n lé ó ní àtigi àti èpẹ̀ táwọn bàbá ńlá àwọn ń bọ orí rẹ̀ náà làwọn wà orí rẹ̀ làwọn fẹ́ kúlé ṣùgbọ́n ẹ gbọ́ ọ̀rọ̀ làákà ìtànàbí Ibrahim ń bá sọ ànábì Ibrahim ò bu ànábì Ibrahim kò bá sọ kò bá kùn gbé ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá làákà ìmú ní ń bá sọ bàbá mi kí ló dé tẹ̀ ń singi tẹ̀ ń bọ́ ọ̀pẹ̀ tí kìí gbọ́rọ̀ tí kìí ríran tí ò lè dá sí ní láǹfààní kankan lọ́dọ̀ ẹni tá à ń pè èébú leléyìí já sí o èébú ni máa já sí lọ́dọ̀ ẹni tá à ń pè ṣùgbọ́n lọ́dọ̀ gbogbo onílàákà kìí ṣe èébú torí pé ẹni tẹ́ ń pè yọ mọ̀ pé ọ̀ ń sọ pórí wo pé èmi ń sọ pórí yín ò pé mo kàn ń ṣàlàyé ni wọ́n ní ẹ̀là lọ́rọ̀ tá a bá là kò ní yé àní kí ló dé tẹ̀ ń sin nǹkan tí kìí gbọ́rọ̀ kí ló dé tẹ̀ ń sin nǹkan tí kìí ríran ní tí ò lè fi nǹkan kan gbà yín sílẹ̀ àwọn náà sì dáhùn níbẹ̀ la bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe ọmọ kan tó bá sì gbọ́n tó ní làákàyè kò lè pa àwọn bàbá òun ò ríran àwọn bàbá òun ọ̀mọ̀nà lédè kúkúrú ìlànà bàbá là ń tọ̀ tó ó ní báwo wá ní tó bá pa àwọn bàbá yín náà tẹ̀ǹtẹ̀lé lánàá wọ́n tiẹ̀ ti ṣìnà ọ̀nà tí wọ́n sì ilẹ̀ yìí náà ń tọ̀ so ibẹ̀ ni wọ́n ti wá dà sí rọ́ọ̀fù wọ́n dà sí rọ́ọ̀fù ànábì ọlọ́run dà sí rọ́ọ̀fù pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́fì bá àwọn òbí yín sọ̀rọ̀ ẹ sì máa fi yán pé bàbá mi màmá mi torí pé tó bá pa àwọn náà bí ọ lóòótọ́ téèyàn bá gbọ́wọ́ téèyàn fẹ́ lùyàn torí ọ̀rọ̀ tí ń bá yẹn sọ tí sì ń bá yẹn sọ pẹ̀lú ahọ́n tọ́lẹ̀ tí ń wá ń dárúkọ ń tọ́jọ payín pọ̀ bàbá mi màmá mi apàrí ọ̀rọ̀ kò ní lè gbọ́wọ́ lù ọmọ pé after all ọmọ yìí tún gbà pé mi ni bàbá o ó gbà pé mi nìyí o a jẹ́ pé n ti ń bá mi sọ pàtàkì bẹ́ẹ̀ náà lànàbí Muhammad sallallahu alayhi wa sallam lòun náà ṣe pẹ̀lú ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib nígbà tí ń pọ̀ ká kú lọ́wọ́ tánàbí ń pè sẹ́sìn Islam sọ la ilaha illallah gbólóhùn tí ń bọ̀ fi ja àjàṣẹ́gun lọ́la gbẹ̀ndẹ̀ alqiyam bàbá yìí ọkọ̀ jálẹ̀ pọ̀ wọn ní wí ṣùgbọ́n gbà tánàbí ọba sọ̀rọ̀ ó ní ya amma ìwọ ẹ̀gbọ́n bàbá mi ń tọ́jọ́ pawápọ̀ ni a jẹ́ kí mo láàánú rẹ̀ ńlọ́fà ni mo fi ń pè ọ́ yìí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá àwọn bàbá yín sọ̀rọ̀ ẹ sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá àwọn màmá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ dáadáa tó wà nù sunna ẹ jẹ́ kí wọ́n mọ aburú tó wà nù bídà ẹ jẹ́ kí wọ́n mọ dáadáa nínú títẹ̀lé ta nabi sallallahu alayhi wa sallam ẹ jẹ́ kí wọ́n mọ aburú tó wà nínú títà pàṣẹ ẹ má wàá gbàgbé o wípé kadhalika kuntum min qabl famanna Allahu alaykum fatabayyanu bí bàbá yín ṣe rí o bí ìyá yín ṣe rí o bẹ́ẹ̀ náà lẹ́yìn náà rí tẹ́lẹ̀ ọlọ́run ló ṣàánú yín tí ìbá ẹ̀pọ̀ ọlọ́run ló ṣàánú yín ẹ̀kọ́ funfun yín ọba ti jáde láti inú kòkò dúdú dúdú lẹ́yìn náà ọba dúdú bí kòkò tẹ́ gbà jáde ọlọ́run ló ṣàánú yín ẹ wàá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá bàbá yín sọ tí yín ní kẹ́ ẹ ṣàlàyé fún bàbá àbíyá yín kìí ṣe tí yín ní kẹ́ ẹ mú wọn tipátipá ànábì ọ̀lágbára àti mú ní tipátipá bó wàá là wà kúrúntù tí bàbá gbọ́ bàbá wa àbíyá wa tán bá gbọ́ tán bá gbà alhamdulillah ọlọ́run ló ṣe dẹ̀ra tán bá gbọ́ tí wọ́n bá láwọn ọgbà alhamdulillah àwa ti ṣe tiwa àwọn ló kù sí lọ́wọ́ tí wọ́n rojọ́ tó bá dijọ́ gbẹ̀ndàl kìyàm ẹ gbọ́dọ̀ wá ti torí pé ẹ bá bàbá yín sọ̀rọ̀ kí bàbá ó ṣe súnà kí ìyá ó ṣe súnà wọn kọ̀ kí ẹ máa wá fúnlẹ̀ mọ́ wọn
owó tí mo ń fún yín mi ní fún yín má, gbogbo àwọn dẹkùn tí mo ń ṣe fún yín mi ní ṣe má, ẹ máa jìyà kú ni. A'udhu billah, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ ṣe dáadáa sí wọn títí tẹ́ fi túká, aká ni bàbá àti ìyá rẹ̀. Àwọn ọ̀kan lè fún wàrà ni, ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ kẹfì lè bá àjọ túká ní àlàáfíà. Kò wá sí bàbá náà tẹ́tí rẹ̀ ò tí ì di, kò sí ìyá náà tí ò tí ì fọnú fọ́ra tí wọ́n bá sọ̀rọ̀ nípa dáadáa súnà, wàláhì ọgbà náà ni. Nítorí pé súnà tẹ́rì ibẹ̀ ni dẹkùn wà, ibẹ̀ ni dáadáa wà. Ọkàn lè jẹ́ pé ìwọ tó fẹ́ pè yẹn sídìí rẹ̀, ìwọ gan máa ti ń jẹ́ súnà garagara rẹ̀ pọ̀. Nítorí pé ẹni tó fẹ́ pè yẹn lọ sídìí nǹkan ó ní wọ́n kọ́kọ́ wòwò. Yorùbá náà bọ̀ wọ́n lẹ́ni tí ọba dáṣọ sí ni lọ́rùn kọ́ tọrùn rẹ̀ lákọ̀ọ́kọ́ wò. Ìwọ náà tó ló ń ṣe súnà bí garagara bí wọ́nranwọ́nran ọ̀pọ̀ nú ọ̀rọ̀ rẹ̀. Gbogbo ntí súnà sọ lọ́mọ pé súnà sọ, gbogbo ntí súnà tọ́ka sí tọ́ka sí náà ni ó ti wá sàṣìṣe jìnnà kó tó rẹ́ni pè ọ́ sọ́nà. So ọ nídìí farabalẹ̀ ń tiẹ̀ náà. Wọ́n gan alára gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ àgbọ́yé súnà dáadáa, torí tí wọn náà bá fẹ́ pè yẹn sídìí rẹ̀ kọ́ ọ má bàa ṣàṣìṣe. Tá a bá ṣàlàyé súnà fáwọn èèyàn, wàláhì ẹ̀rí pé ẹni tó fẹ́ gbọ́ tó fẹ́ tẹ̀lé yọ pọ̀ ju ẹni tí ò fẹ́ gbọ́ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí inú ìgbésí ayé wa lónìí. Ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn tí wọ́n ń ṣe súnà lónìí wọ́n yẹ sọ súnà tẹ́lẹ̀ náà, ṣé bó ń bídíà làwọn náà. Ọ̀pọ̀ àìmọye gan ló jẹ́ àríjẹ ní bídà tó ti pa bídà tì báyìí, walhamdulillah. Nítorí pé àlàyé téèyàn bá gbọ́, gbogbo onílàákàyè yóò lè ṣàkíyèsí pé káì òdodo lọ̀rọ̀ yìí, èmi ni mo kàn jẹ́ alágídí, òótọ́ ni wọ́n bá mi sọ yìí, àfi kémi náà wọ́nà láti darapọ̀ máwọn tí máa ń ṣe bẹ́ẹ̀. Torí ẹ̀ tíyín ni kẹ́ ẹ ṣàlàyé, yéésì tíyín ni kẹ́ ẹ jà, tíyín ni kẹ́ ẹ ṣàlàyé, yéésì tíyín ni kẹ́ ẹ gbèbú. Pẹ̀lú àlàyé tẹ̀ ń ṣeun, ẹni tọ́lọ́run bá fẹ́ Ọlọ́run padà yọ kúrò nínú ọ̀fìn àánú, yọ padà gbé sójú ọ̀nà ìmànà. Ọlọ́run kó bá fi àwọn bàbá àti àwọn màmá wa mànà. Àwọn ẹni tí ò tí ì máa ṣe súnà, Ọlọ́run kó ṣe rọrùn fáwọn náà láti máa ṣe súnà. Àwọn ẹni títí ṣe súnà, Ọlọ́run má pa àwọn dàsá ìdá. Ọlọ́run ọba kó jẹ́ ká máa ṣẹ̀mí lórí súnà, kó gbẹ̀mí wa lórí súnà, kó ṣe wá lọ́kàn nínú àti wọ́n bá Nabi Muhammad sallallahu alayhi wa sallam wal janna ní rọrùn. Ìbéèrè mi, wọ́n lẹ́ni tí máa ń tọ́jú orùngbọ̀n rẹ̀ pẹ̀lú ìpara, ìyí máa fi cream ó máa fi ń ra irùngbọ̀n rẹ̀. Cream èdè òyìnbó ni, ìpara lédè Yorùbá. Ó ti mọ́ ọ̀pọ̀lọpọ̀ lára wípé káwọn ó fi para táwọn bá wẹ̀. Kò sí ní tó burú ń bẹ̀, lópin ìgbà tára rẹ̀ ọba máa sá àbí tára rẹ̀ ọba máa là nígbà tó ọba para. Wàá para, eléyìí ò sì sọkùnrin dóbìnrin, lópin ìgbà tí ọba ti jẹ́rù para tàwọn obìnrin ló fi ń para rẹ̀, tí ó sì jẹ́ ìpara mò ń bóra ló fi ń para rẹ̀. Wọ́n ń sọ̀rọ̀ nípa pé wọ́n fi cream sí irun. Bẹ́ẹ̀ ni àwọn ìpara kan wà tó yẹ kí wọ́n ti ṣe specially fún irun, bóyá irun orí, bóyá irun àgbọ̀n, kò sí nǹkan tó burú ń bẹ̀, lópin ìgbà tí ọba ti ní yí irun rẹ̀ padà, kó kú irun tèèyàn dúdú kó di tirú àwọn Pakistani nkankan, lópin ìgbà tí ọba ti ní sọ irun rẹ̀ di funfun mọ́ ọ lọ lójijì tọmọ apèrà rẹ̀ ń bàbá arúgbó, wàràs àná alánà ni wọ́n bí ọ. Torí pé ń bẹ́ẹ̀ nù para bẹ́ẹ̀, dókítà ọba fi para irun ó di funfun lójijì. Bẹ́ẹ̀ náà làwọn lọ́fíńdà tó máa ń kó borùngbọ̀n rẹ̀, irùngbọ̀n máa ń sọ, lọ́fíńdà máa ń sọ irun di funfun lójijì. Tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà mẹ́. Àmọ́ bóyá ń tẹ́ ń sọ ni pé kírìmù kan wà tẹ́ ń fi sí irùngbọ̀n yín jẹ́ ọ̀pọ̀, rárá ò karamba nìyẹn. Ìtọ́lọ̀ ń fún ọ jẹ́ ọtí Ọlọ́run. Ó ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó yẹ pé irun àgbọ̀n wọn pọ̀ gan-an, kọ́dà lómi irun àgbọ̀n rẹ̀ gùn dé dodo, bọ́lọ̀ ń ṣe fún un. Ó sì ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó yẹ pé ń fẹ́ Ọlọ́run ò fún. So kò sí bó ṣe lè ṣe, Ọlọ́run ò fún orí Ọlọ́run ò fún nírùngbọ̀n náà ni ó dùn. Gbàtọ́ lọ́wọ́ bò fún ọrùngbọ̀n ó fún ọ ní nǹkan mi.
tó eléyìí jẹba kí bá ti sọ pé Sa'ad ibn Ubadah radiyallahu anhu yalla wa Aisha radiyallahu anha ó ní Sa'ad ó bá jẹ́ ọ̀kan nínú àwọn ọkùnrin tó pé ní gbogbo ọ̀nà kọ́nà tó bá ṣe pọ́lọ̀ fún nírùngbọ̀n ni ṣùgbọ́n lọ́wọ́ bò fún nírùngbọ̀n subhanallah tó ẹ̀ bùkátà láti máa fi kírímù sí rùngbọ̀n wípé kírun ó lè bá a pọ̀ rárá o. ìbéèrè mi wọ́n ní màmá àwọn máa ń láàánà púpọ̀ wọ́n máa ń ṣépè gan àwọn sì gbìyànjú kàkà kó sàn lára ewé àgbọn líle ló tún lé sí kí làwọn lè ṣe ẹ bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́ náà ni máàmì èpè kọ́ ló yẹ ká máa ṣe o àdúà ló yẹ ká máa ṣe o à ń ṣàdúà ọ̀rọ̀ owó tí ì dáa tán báwo wá là ń ṣépè kọ́lọ̀ mọ́jà ara ìdá a sì ti mà wípé nínú àmì tọ́jú àdámá fún àwọn obìnrin nu ìdínú táwọn obìnrin ó fi pọ̀ jù nínú ná kọ́lọ̀ mọ́sí alọ́mọ́ná. Ànábì sallallahu alayhi wa sallam lóru ọjọ́ tọ́lọ́run bá gbá ànábì lọ sí sámà wọ́n má ànábì lọ síbi iná ànábì wo iná ó rá àwọn ará abẹ ó rí pé àwọn obìnrin lọ́pọ̀ jù ń bẹ àwọn obìnrin ní kí làwọn ṣe táwọn fi jẹ́ ẹni tí ó pọ̀ jù nínú iná ànábì sọ sábàbí méjì ó ní yakthurna al-la'n wa yakfurna al-ashir àwọn obìnrin wọn máa ṣépè pọ̀ ẹ̀rí sábàbí tóbìnrin ó fi pọ̀ nínú iná ẹlẹ́ẹ̀kejì wọn a máa ṣàìmoore sáwọn ọkọ wọn sábàbí ńlá méjì tí ó sọ àwọn obìnrin dọmọ anánu obìnrin gbogbo obìnrin láti rondo tí èdè sisi tí èdè màmá arúgbó èpè yìí náà sáni sáá tó a máa try láti kó lẹ́nu wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ máa kó àwọn ọmọ yín láti kéékèèké àwọn gbólóhùn adhkar tọmọ máa wí gbogbo gbà subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah ẹ̀yin gan alára nínú ilé yín ẹ jẹ́ kí gbólóhùn yẹn pọ̀ lẹ́nu yín ìyàwó yín kẹ́kọ̀ọ́ ńbẹ̀ àwọn ọmọ yín kẹ́kọ̀ọ́ ńbẹ̀ mọ́mì yín gan alára kẹ́kọ̀ọ́ ńbẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah tí ṣẹlẹ̀ kan bá ṣẹlẹ̀ tí yóò bọ́ sọ pé yípa òun gbé orí òun subhanallah allahu akbar títí tí màmá rẹ̀ gan àti gbogbo ara ilé wọn subhanallah ní ń bọ̀ gbogbo nǹkan subhanallah náà sáni bẹ́ẹ̀ ni subhanallah so nítorí pé èpè tó bá ti ń sàn lẹ́nu oníkálukú nulẹ̀ àwọn new generations náà ń bọ̀ náà ńkọ́ orí bẹ́ẹ̀ làwọn náà dìde àmọ́ tó bá ké subhanallah náà lọ́pọ̀ lẹ́nu yín yóò yà yín lẹ́nu àwọn ọmọ rondórondó yín náà tí nǹkan bá ti ṣẹlẹ̀ subhanallah pé barakallahu fi training tí kálukú bá fẹ́ kó fún ọmọ rẹ̀ eléyìí jẹba lẹ́yìn eléyìí wọ́n ní èyí ṣe sọ̀láàtì lásìkò rẹ̀ ó máa ń fi ń falẹ̀ ṣùgbọ́n yóò ṣe náà ni àmọ́ máa ń fi ń falẹ̀ wọ́n ní kí ni ìjìyà tí ń bẹ lórí ẹ̀ ìjìyà tí ń bẹ lórí ẹ̀ ó náà ní kó ti bọ́ sí àárín àwọn ẹni tó lọ́wọ́ bá ṣépè fún ẹni tó bá ti ń lọ sọ̀láàtì lára tí kì í bá ti ṣe lákòókò rẹ̀ ó ti wọ àárín àwọn ẹni tó lọ́wọ́ bá ṣépè fún èpè wo lọ́lọ́ ń ṣẹ́ fún wa nínú suratul Ma'un ọlọ́ni fawailun lil musallin alladhina hum an salatihim sahun ọlọ́ni ègbé àyè kan ni wọ́n ń pè ń wáyìlù nínú náà jahannam kọ́lọ̀ ń dákun kó ṣàánú wa àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní kò sí ń tà sọ síbẹ̀ tí ò ní yọ kọ́ máa jẹ́ ti àwọn asesọ̀láàt
tani nínú wa àwọn ẹni tí máa gbàgbé sọ̀láàtì wọn tí wọn kì í ṣe lásìkò rẹ̀ subhanallah ọ̀dọ̀ wa o kìí ṣe pé kìí ṣe rárá o torí kìí ṣe rárá ìdájọ́ tiẹ̀ tún burú ó ń ṣe ṣùgbọ́n máa fi ń falẹ̀ irú nǹkan tí ń retí rẹ̀ nu kọ́ ló ń ṣàánú wa iṣẹ́ òun náà làwa ń ṣe tá a fi ní ṣe sọ̀láàtì lásìkò rẹ̀ à ń tajà à ń rajà ni à ń kọ̀wé à ń kàwé ni à ń ṣiṣẹ́ oṣù ni ẹ̀mí gbogbo sí ó gùn ju ẹni tí ń ṣe lọ torí ńgbà tí wọ́n bá kú iṣẹ́ yẹn ò tún ní dúró ìwọ lọ́ọ̀yà lọ ọjọ́ tètè ṣàánú ara rẹ̀ mójútó ọ̀rọ̀ ara rẹ̀ kó tó di wípé abúlé àti ahéré yóò padà kẹ́yìn asusu jẹ rẹ̀ mójútó ọ̀rọ̀ ara rẹ̀ ikú ń bọ̀ gbogbo rubbish gbogbo nonsense gbogbo ẹ̀tàn jẹ́ yóò padà di history ìwọ ò sì ní lọ níbi pé kó bọ́ mẹ́sẹ̀ rẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ́ńkọ́ láì jìyà kọ́ ló ń ṣàánú wa gbogbo ń tẹ̀ ń rí ilé ayé ta yínrínyínrín àríkójọ fúngbà díẹ̀ ni á padà lọ eléyìí táwọn ọ̀ka kún òun náà ni ó bá wa lọ sẹ́nu àdìsí Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní nǹkan mẹ́ta máa sinmi dé sáré méjì ó padà ọ̀kan ni ó ṣẹ́kù mọ̀lẹ́bí ẹni a máa sinmi dé sáré wọ́n padà sílé kò sí èyí tí ó jókòó síbẹ̀ pẹ̀lú ẹ̀ dúkìá rẹ̀ tó kójọ láyé yóò bọ́ dé sáré àmọ́ pípadà wọ́n padà wọ́n lè bá àdìtẹ̀ lómi ṣùgbọ́n sẹ́ tó gbélé ayé ṣe ń kọ́ yóò bọ́ wọ sáré ẹjọ́ máa nájú ń bẹ̀ ní jíjọ́ gbẹ̀ndàlùkìyàmù tó bá da àbí ọ̀dà wọn náà gẹ̀tì ẹ̀ nígbà tó bá dénú sáré rẹ̀ kọ́ ló ń ṣàánú wa. wọ́n lẹ́nìkan níyàwó nílọrin òun sì ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n máa ń lọ sí Ìlọrin ní gbogbo ìparí ọ̀sẹ̀ ǹjẹ́ tó bá dé lọrin yẹn tí wọ́n máa ṣe sọ̀láàtì rẹ̀ ní kọ́sìrì ni àbí wọ́n máa pé sọ̀láàtì rẹ̀ ẹ̀dẹ́mú òfin ṣẹ̀ríyà ó ní pé gbogbo bí tẹ́ bá ti níyàwó ẹ̀sùn rìn àjò ń bẹ gbogbo bí tẹ́ bá ti níyàwó ẹ̀sùn rìn àjò níbẹ̀ rẹ̀ ti ń lọ sí lọrin yẹn títí tí èdè lọrin lójú ọ̀nà onírìn àjò ni tó bá ti dé lọrin ńkọ́ kìí sórin àjò torí pé Ìlọrin yẹn ibẹ̀ níyàwó rẹ̀ wà a sì dúpẹ́ fọlọ́ lẹ́kọ̀ọ́ ò níyàwó ń bẹ a máa mọ̀ péjọ́ méje ló ń bẹ nínú ọ̀sẹ̀ sátidé àti sọ́ndé lọ ń lọ lò nílọrin ìjọ́ mélòó ló fi wà lẹ́kọ̀ọ́ ìjọ́ 5 a jẹ́ pé èso rìn àjò lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lè èso rìn àjò nílọrin a dúpẹ́ fọlọ́ gbàtọ́ ọba kan wà lọ́nà lọ jẹ́ onírìn àjò ọjọ́ bó ti ṣe jẹ́. wọ́n láwọn ń ṣe sọ́lá látàrí ìgbàgbé àwọn ké súrà lé Fatiha ní rákà kẹta àti rákà kẹrin ní sọ̀látù dhuhr àbí ní sọ̀látù al-asr ó làwọn ti ṣe inṣàlá kọ́ máa bá sọ̀láàtì rẹ̀ lọ kò sí nǹkan kan tí ó ṣe inṣàlá ó wá nínú hadith eléyìí tí imam Muslim tó gbé jáde sọ̀hábí ń sọ fún wa kí tí Ànábì bá ń ṣe ìmáàmù fáwọn ní sọ̀látù dhuhr àbí sọ̀látù al-asr kéwù rẹ̀ máa ń gùn gan tó bá wá débi rákà kẹta àtẹlẹ́kẹrin àwọn máa ń fura bí ẹni pókè àyà 15 bí ẹni pókè àyà 15 a sì ti mọ̀ pé Fatiha nìkan lòfin sọ pé ká ké ń bẹ̀ Fatiha kúmá àyà 7 péré ni kò pé àyà 15 torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tẹ́nìkan bá gbàgbé tó bá ka nǹkan kan lẹ́yìn Fatiha ní rákà kẹta àtẹlẹ́kẹrin kò sí wàhálà ń bẹ̀ ní sọ̀látù dhuhr àbí sọ̀látù asr eléyìí jẹba. ó dà hadithi kan tún tọ́ka sí
gẹ́gẹ́ bí ntí ìmáàmù Malik gbé jáde nínú Muwatta ìpín ẹnìkan wọ́n ń pè ní Abu Abdillah As-Sunnabihi rahimahullah ó gba Islam láyé anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó wá wù kó náà di sàábé wọ́n ń bọ̀ láti ìlú wọn nítorí pé ò lè di sàábé torí pé ọkàn gba anabi gbọ́ láì rí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó wọ́n ń bọ̀ wá Madina torí kó lè bá láǹfààní àti rá anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kí ló dé Madina sí lọ́ba bá pa anabi ti kú Abubakar ó ti di àrólé fanabi sallallahu alayhi wa sallam Abubakar ló ń ṣe ìmáàmù lọ́wọ́ ńlọ dé Madina ó wá ní sọláàtì àkọ́kọ́ tí mo bá Abubakar lórí rẹ̀ ó ní sọláàtul Maghrib ṣùgbọ́n nígbà tí Abubakar ka Fatiha tán ní rákà ẹlẹ́ẹ̀kẹta mo bá rí tí Abubakar ń ka àyà kuma sẹ́mi kí jẹ́jẹ́ là máa ń ké mo rọra jí gbọ́ wípé Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab mo gbọ́ ntọ́tọ́ka sí pé ń kà sẹ́mi kọ́ sàhábì náà sọ pé táwọn bá ń ka kí ó jẹ́jẹ́ níbi tá a ti máa ń ka kí ó jẹ́jẹ́ a máa bùn wá ní gbólóhùn kan àbí gbólóhùn méjì gbọ́ ezekitọ́ wa kí ó tó kì mẹ́lẹ̀ tó máa ka gbóhùn sókè lọ́sàn wa lè kánú súnà bẹ́ẹ̀ ni súnà ó lọ sọ fún ọ báyìí tó dákàmà wọn ka Fatiha délẹ̀ òun gbóhùn sókè súra náà délẹ̀ òun gbóhùn sókè sọ̀látù Dhuhr sọ̀látù Asr ọwọ́ alẹ́yìn ọ̀làgbọ́yé ìwọ bàbá alágbọ́yé tuntun bolo ti rí wọn kàn máa kọ̀ndẹ́mù àwọn èèyàn lórí pé wọ́n ló sì ń gbódò ká ànáni Islam bẹ̀rẹ̀ ní àbíjẹta inú lẹ́yìn wọn ti rọ́ ni so tó bá ti gbọ́ kẹ́límẹ̀ ẹyọ kan lápèjúwe la tuzigh ìsìrí kó rúkú lẹ́ẹ̀kan náà ajẹ́kẹ́ mo ti mọ̀ pọ́nká Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab ó ní ó kà bẹ́ẹ̀ ó sì parí sọ̀láàtì rẹ̀ àárí kó forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà kó ń gbàgbé ṣe bẹ́ẹ̀ sọ ajẹ́ pé lẹ́ẹ̀kan láàrin tí yẹn bá ka nǹkan kan lẹ́yìn Fatiha ní raka kẹta inṣàlá ń bẹ lọ́nkọ́ má burú eléyìí jẹba wọn làwọn máa ń gbọ́ táwọn abánisọ̀rọ̀ lóríṣiríṣi wọn máa bá wọn sọ̀rọ̀ nípa ìwà àwọn òbí lórí ọmọ ìwà àwọn òbí lórí ọmọ kí ló yẹ kẹ́ ẹ ṣe fún bàbá àtìyá yín báwo ló ṣe yẹ kẹ́ ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu àwọn èèyàn wá gbọ́ káwọn èèyàn sọ nípa ẹ̀tọ́ àwọn ọmọ lórí àwọn òbí àwọn ń fẹ́ ká bá wọn sọ a lè sọ kò sásìkò a ti ṣèdánilẹ́kọ̀ọ́ ń pe eléyìí tó lé wákàtí 3 kí ń lẹ̀tọ́ àwọn ọmọ yín lórí yín kì í ṣẹ̀yin nìkan lẹ lẹ́tọ̀ọ́ lórí ọmọ náà lẹ́tọ̀ọ́ lórí yín díẹ̀ nínú rẹ̀ ni pé o gbọ́dọ̀ ṣẹ̀ṣà ta ni ó jẹ́ ìyá ọmọ rẹ̀ ìwọ bàbá not everybody you can just marry ní ìsìn bára rẹ̀ nánu ẹnìkan sọ pé màmá òun máa ṣépè ẹni tó ti mọ̀ pé lépè ni láàrin ìjà ọ̀rọ̀ nídìí tọrọ kò ní dá afẹ́ni náà kọ́nà kò ní di ìrọ̀lẹ́ òní wọ́n gbé sí wọ́n sì irú rẹ̀ lọ́wọ́ lọ rọ́ọ̀lù tiẹ̀ bọ̀ wàá ṣẹ̀ṣà ta ni ó jẹ́ ìyá ọmọ rẹ̀ ajẹ́ pé ìyá rádaràda tó bí ọ ìyá játijàti tó bí ọ kò gbọ́dọ̀ jáde lẹ́nu bàbá sọ́mọ rẹ̀ láéláé tó bá dàbí ẹ̀ṣẹ̀ ta ló sí ọmọ bàbá ló sí ọmọ ṣebí wọn náà ló túnṣe eléyìí fún màmá aha ṣe eléyìí jẹ́ bá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìyá náà ojú tiẹ̀ náà fọ́ o ìgbà tó ń sọ pé I love you wọn náà dáhùn pé I love you too sá wọ́n á sọ pé bàbá jalajala bàbá játijàti tọ́jẹ́ bàbá yín màmá ẹ má sọ bẹ́ẹ̀ mẹ́ ẹ gbádùn o wáyé ńlá ebójú yín náà fọ́ ńgbà tí dáàdi sọ pé òun fẹ́ ṣe kí ni
òun fẹ́ fẹ́ yín yàtọ̀ sí àwọn tí ń rárá wọn mú o àwọn tó rárá wọn mú tó ń ṣe zìnà sẹ́yìn kó àwọn ilé ọ̀daràn kọlu ọ̀daràn náà ni àdúpẹ́ fọlọ̀ nínú rẹ̀ òun náà tún ní pé ìyàwó yín yẹn nínú ẹ̀tọ́ ọmọ yín ó ní pé ẹ gbọ́dọ̀ bá lò ẹ̀yà àfi kẹ́ ṣàdúà Allahumma jannibna ash-shaytan wa jannibi ash-shaytana ma razaqtana bismillah Allahumma jannibna ash-shaytan wa jannibi ash-shaytana ma razaqtana torí kọ́ ọmọ bá ya kàtá nínú ẹ̀tọ́ ọmọ yín nù ẹ̀yin lẹ́ẹ̀ ṣàdúà ọmọ wa ya gbéwìrì ọ̀ya yàkúyà ẹ wá ní wọn ọmọ ọbú yìí wọ́n kọ́ ṣé bàbá rẹ ni ọ́ torí ó pé ẹ̀tọ́ ọmọ wa dìdàkudà. Number 3 nínú rẹ̀ ó náà ní pé lásìkò ìgbà tí ìyàwó yín wà nínú oyún ẹ gbìyànjú láti protect ẹ má jẹ́ kó ṣe nǹkan tó lè kó bọ́mọ ọ̀pọ̀lọpọ̀ gbèsè míì lóbìnrin ti gbé nínú oyún tó padà wàá fàkóbá fọ́mọ lẹ́yìn ìgbà tí wọ́n bí ẹ má jẹ́ kó ṣe wàhálà tó ju agbára rẹ̀ lọ ẹ má jẹ́ kó dáwọ́ lé ní tó lè hàn ọmọ léèmà tẹ́ ẹ bá tún wá bí nínú ẹ̀tọ́ ọmọ òun náà ni pé tí n bá ti ń jáde tàì jáde kẹ́ ẹ pè sọ̀láàtì sí létí kọjá pé nítorí kọ́kọ́ gbọ́ nínú rẹ̀ ni Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah àwọn gbólóhùn ńláńlá yìí kọjá pé nítorí kọ́kọ́ sọ̀sọ̀ má létí nínú ẹ̀tọ́ rẹ̀ òun náà tún ní kẹ́ ẹ jẹ dẹ́bínú tẹ́ bá rún tó papọ̀ mọ́tọ́ yín kẹ́ rọra tọ́ sí lẹ́nu gẹ́gẹ́ bá nàbì sallallahu alayhi wa sallam bó ti ṣe máa ń ṣe fáwọn ọmọdé kéékèèké tí wọ́n bá bí tí wọ́n gbé wá fún so kó lè bá jẹ́ pé nǹkan tó dùn tó jẹ́ dẹ́bínú lọ́kọ́kọ́ tẹ́lẹ̀ ẹnu ọmọ yín nínú ẹ̀tọ́ rẹ̀ òun náà ní kọjá yìí pé ẹ fún lórúkọ tó dára ẹ má sọmọ lórúkọ kórúkọ inú àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe fọ́mọ yín nù kọ́mọ náà kí wọ́n pè lóko kínú ó dùn kó náà dákọ ara rẹ̀ kínú rẹ̀ ó dùn ẹ̀rí pẹ́ lómi ojú máa tì láti dákọ ara rẹ̀ sẹ́bi tiẹ̀ wá ní àbẹ́bí dádì rẹ̀ tó fún lóko burúkú bí wọ́n sọ pé Ògúnlájà Ṣàngódáná a'udhu billah gbogbo àwọn ọkọ̀ burúkú wọ́n sì ti tẹ́ mọ́ ọmọ létí wọ́n tẹ́ mọ́ lórí Ọlọ́run ṣàánú bákan náà kẹ́ pẹran súná fọ́mọ yìí ẹran àkíkà kẹ́ pa so tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó jẹ́ ẹ̀tọ́ ọmọ kẹ́ pé fọ́mọ yìí lẹ́yìn eléyìí wọ́n ní tí ìmáàmù wa tó bá ń bá sọ̀láàtì lọ àti wá dé rákà ẹlẹ́kẹrin wọ́n ti gbàgbé pé a ti ṣe ẹlẹ́kẹrin kàkà kún ó jókòó kún ó ṣe tashahhud wọ́n bá dìde lọ sí rákà ẹlẹ́karùn ìmáàmù wa ti dìde lọ sí rákà ẹlẹ́karùn walhamdulillah àwa tá a wà lẹ́yìn rẹ̀ a mọ̀ pé àlékún lélẹ́yìí àwa ṣe subhanallah ìmáàmù ọ̀dáhùn o subhanallah ìmáàmù ọ̀padà o wọ́n ní kíni káwọn ò ṣe ẹ jókòó síbi tẹ́ wáyé ẹ gbọ́dọ̀ dìde lọ bá o nítorí pé ẹ̀yin ti mọ̀ pé sọ̀láàtì ti pé tẹ́ ẹ bá fi jẹ́ pé tó ń ti pẹ́ ẹ mọ̀ ẹ tún dìde ẹ lọ bá sọ̀láàtì yín bàjẹ́ nítorí pé nígbà yẹn lẹ màá fi kún sọ̀láàtì yín bàjẹ́ àwọn kan wá ní bóun ni ó ṣe bàjẹ́ ṣe bá nàbí sọ pé innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi wọ́n fi ìmáàmù síwájú kẹ́lẹ́ bá máa wò kọ́sẹ̀ ni ẹ má yapa sí bẹ́ẹ̀ ni lópin ìgbà tí ó bá ti máa ṣe ìṣekúṣe lélẹ̀ so eléyìí máa ó fi kún sọlá àtẹ̀yìn náà wàá tẹ̀lé kí ló ń dẹ̀yìn láàmú tó ń bá gbàgbé sẹ́yìn gbàgbé ó lè jẹ́ pé ńgbà míì ìmáàmù ń ṣe iyèméjì tó wá ń wò pé ẹ̀yin lẹ ṣàṣìṣe lòun á fi continue ẹ gbọ́dọ̀ tẹ̀lé nígbà tó ti dẹ̀yìn lójú àwọn olùmọ̀ sọ pé tí gbogbo jàmáà bá sọ wípé àṣìṣe ló ṣe ọ compulsory ó gbọ́dọ̀ padà ó sì lè jẹ́ pé gbogbo wọn fọ́nú fọ́ra ìwọ nìkan ló níyì rẹ̀ tají dandan ó gbọ́dọ̀ padà àti bá àti bí ẹ̀yin ó gbọ́dọ̀ lọ bá o ibi tẹ́ wà lẹ́jọ́kù títí tí ó fi jókòó tó bá jókòó tó bá ṣe tashahhud ẹ̀yin náà ṣe tashahhud ẹ sì sálámà
tó bá forí kanlẹ̀ ẹ̀yin náà bá forí kanlẹ̀ tó ń ti pẹ́ yàn tẹ̀lé lọ sí rákẹ́lẹ̀ karùn-ún yẹn nítorí pò ní ìmáàmù yín ẹni tó bá tẹ̀lé látàrí pò náà gbàgbé irun tó ṣe lè máàmù lóṣìọ́ náà sọ̀láàtì rẹ̀ ó bàjẹ́ ẹni tí ó mọ̀ bó ti pé bí ó ti pè tó náà tẹ̀lé sọ̀láàtì rẹ̀ ó bàjẹ́ àmẹ́ni tó máa mà tó mọ̀ pẹ́lẹ̀ karùn-ún lélẹ́yìí ẹja fẹ́ni sí sọ̀láàtì rẹ̀ bàjẹ́ eléyìí jẹba wọ́n ní àwọn ṣe sọ̀láàtì ìṣá àwọn ti sálámà sápọ̀tù àsìkò táwọn wá ń sálámà sápòsì káwọn tó sálámà ní sóbá jáde báwo làwọn ti ṣe lọ́dọ̀ àwọn tó pọ̀jù nínú àwọn olùmọ̀ wọ́n ní sọ̀láàtì rẹ̀ ti pé pàtó ti ṣe sálámà alákọ̀ọ́kọ́ kò burú májèrú rẹ̀ wáyé máa ń gbà mí lọ́dọ̀ Imaamu Ahmad ibn Hanbal ó ní rìwáyà kan tó sọ pé sọ̀láàtì rẹ̀ ò ti pé nígbà tí sọ jáde nídìí rẹ̀ kó tó sálámà méjèèjì pé torí rẹ̀ wàá tún sọ̀láàtì yẹn ṣe lọ́dọ̀ Ahmad ibn Hanbal but inshallah sọ̀láàtì rẹ̀ ti pé kò sí wàhálà ń bẹ inshallah. wọ́n lẹ́nìkan fẹ́ yàwó kò jẹ́ kí bàbá rẹ̀ ó mọ̀ kò sì jẹ́ kí ìyá rẹ̀ ó mọ̀ mọ̀lẹ́bí ọkọ wọn ò mọ̀ kó fẹ́ yàwó ó wá fẹ́ yàwó yìí pamọ́ ó máa ń lọ bá ìyàwó yẹn lẹ́ẹ̀kan láàrin wọ́n ní ṣe ń tó ṣe ń dà tí ọ̀tá kò fi Ọlọ́run kò sí nǹkan kan tó ta kò fi Ọlọ́run bẹ́ẹ̀ bàbá yín gbọ́ pé fẹ́ yàwó màmá yín gbọ́ pé fẹ́ yàwó àpọ́nlé ni torí pé bàbá àti ìyá yín kò sí tọ́kàn wọn pẹ̀lú ìyàwó tó fẹ́ orí fẹ́ àbó orí fẹ́ àpọ́nlé lásán ni málà àwùsá làwùsá ń jẹ walakin ewu kan bẹ́ẹ̀nbẹ́ fóbìnrin ni nítorí pé ẹni tó fẹ́ kò fẹ́ kẹ́nìkankan nu fámìlì rẹ̀ ọmọ pò ń fẹ́ ó léwu fún obìnrin o nítorí tó bá di lọ́la tí nǹkan bá dàrú bó làwọn fámìlì rẹ̀ ó ṣe mọ̀ níyàwó rẹ̀ bákan náà tó bá di lọ́la tọpọ̀ tì fún yà ta lọ bá lọ fẹjọ́ sùn àwọn bàbá rẹ̀ gan tí wọ́n fi ọ́ lọ́kọ láì mẹyẹ tó sú ọkọ rẹ̀ àti wọn náà kú díẹ̀ káàtó pàápàá jùlọ ọmọdé ló fẹ́ fẹ́yàwó a ní nǹkan kan ṣe pẹ̀lú bàbá rẹ̀ àmọ́ yẹ ká mà ó yẹ ká mọ̀ bàbá rẹ̀ nítorí pé tó bá yá orí ọmọdé lè hóṣẹ kó lé ìyàwó dànù tálẹ́wàá bá sọ̀rọ̀ kọ́ pẹ̀tẹ̀ ẹ̀ mọ̀ bàbá rẹ̀ ó kú díẹ̀ káàtó so nítorí díẹ̀ lẹ́yìn obìnrin yẹn ó gbọ́dọ̀ gbìyànjú gbogbo ọ̀nà táwọn fámìlì ọkọ yẹn ó fi mọ̀ níyàwó ọkọ rẹ̀ eléyìí ń bẹnu àwọn àṣà míì táwọn ọkùnrin míì ń tẹ̀lé nìsín wọ́n fẹ́ máa fi àwọn obìnrin jọ ó ti níkan lé kò sójúṣe lórí ẹ̀ ó ń fi bàbá ńlá àti ìyá ńlá ìyá jẹ yóò sì tún lọ fẹ́ lómi ó wá fẹ́ máa bayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ torí di eléyìí ńgbà tẹ́lẹ̀ nìkan ló ń wọ ọkọ ẹ wá ní kó gba nọ́mbà yìí sẹ́yìn ní garanti ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o torí ńgbà ọba délẹ̀ tán nísìn agbára tí inú ò ní ká mọ́ o nǹkan tẹ́ kàn máa sọ ni pé subhanallah arò pé brọ́dà yẹn dání so nítorí délé ẹ ṣọ́ra ẹ ní garanti fún brọ́dà bó lẹ́sìn wá fẹ́ ní fún sísítà nítorí náà fi bọ́rọ̀ rẹ̀ débi pé ẹ bá ń wọ́kọ sẹ́mi kó náà ó ń fẹ́ kéèyàn tún fura gbogbo ẹ̀ náà méjì kò burúkú ẹ bá ń wọ́kọ kò burúkú ẹ bí lẹ́yìn náà wáyàwó àmọ́ ẹ wádìí dáadáa sẹ́bọ́kan náà wọ́n ń béèrè ọ̀fẹ́ obìnrin sí pamọ́ bàbá tí àtìyá rẹ̀ ọmọ pọ́ fẹ́ yàwó mọ̀lẹ́bí ọmọ pọ́ fẹ́ yàwó ẹ̀yin náà wo ti ń ṣẹlẹ̀ láyè sí irú eléyìí gan ó súnmọ́ kó jẹ́ pé ìyàwó náà ní ọgbàlé sẹ́ẹ̀rí pàdánwò ńlánu àjẹ́ pé ìyàwó òun ló ṣe gbogbo ìnáwó kó lè bá rẹni tí ọmọ bá sùn la hawla wala quwwata illa billah ìyàwó tó wá gbalé fọkùnrin
nítorí súnmọ́ náà ni pé ìyàwó ni ó máa wá bí tí ó ti máa róúnjẹ so nítorí ẹ̀ bọ́ bá wọ́ wá bí ó bá sì tún wá náà kọ̀ wá ni eléyìí ń kọ́ lẹ́sìn Islam fi kọ́ wa ńgbà tó ní ká fẹ́ yàwó wá dé ṣòkòtò rẹ yóò le wá sì wà responsible gbogbo ń tó bá ṣe ìyàwó rẹ you are responsible o gbọ́dọ̀ mójútó obìnrin yẹn o gbọ́dọ̀ tọ́jú rẹ̀ o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé kò ní fẹ́ fún yà kí ni tó burú nínú kí mọ̀lẹ́bí rẹ̀ ọmọ pọ̀ fẹ́ yàwó lágbájá ló sì fẹ́ yàwó ńgbà tí wòye sọ̀ dáràn kí ni ń bọ̀ ọ lẹ́rù àmọ́ ńgbà tó jẹ́ pọ̀ ń fẹ́ wọn pa mọ́ni mọ̀lẹ́bí ti máa ń pa méjì wọ́n sì mọ̀ pé òṣojúṣe lórí wọn sẹ́mọ̀ pé yóò fẹ́ kẹta náà pamọ́ nítorí tí wọ́n bá tún mà gbogbo wọn kígbe ṣe ń tọrọ rẹ kànú ìwọ ọmọ ọ̀daràn yìí kọ́lọ̀ mọ́sẹ̀ wá lọ́daràn ọjọ́ ìbò ṣe jẹ́. wọ́n dáhùn bá fẹ́ pẹ́ràn àkíkà táwọn dakọ̀ ọmọ sí ni bẹ́ẹ̀ ni ẹ bá fẹ́ pẹ́ràn àkíkà ẹ sọ pé hadihi àkíkàtu waladi fúlàní ẹ sọ jáde ìsìnkú ẹ dàníyà bisimilahi allahu akbar allahumma hadihi àkíkàtu waladi àkíkàtu binti bá a sọ pé bisimilahi allahu akbar ọ sọ pé lè ẹran àkíkà ọmọ mi ọkùnrin tí ń jẹ báyìí ọmọ mi obìnrin tí ń jẹ báyìí bẹ́ẹ̀ wọn wá ní táwọn bá fẹ́ paléyà ńkọ́ bẹ́ẹ̀ ni ẹ bá fẹ́ paléyà náà ẹ sọ yìí pé eléyìí lẹ́ran léyà tèmi àti ti gbogbo àwọn ará ilé mi ẹ sọ jáde kì í ṣe pé dàníyàn tó eléyìí jẹba. wọ́n ní imam tó ń ṣe kútúbà lédè lárúbáwá ẹnìkan wá dúró tí ó ń túmọ̀ rẹ̀ lédè yorùbá ṣé nǹkan tí àwọn méjèèjì ń ṣe ń sọ́dà àwọn kan ní pé tó bá pa àwọn lárúbáwá bá ní ìmáàmù ń ṣe kútúbà fún nítorí ṣe dá o nítorí pé lárúbáwá tí ọ̀gbẹ́dẹ̀ mi àfi lárúbáwá náà láfi ṣe kútúbà àmẹ́ni tí ẹ̀ ń ṣe kútúbà fún kò gbọ́ lárúbáwá àwọn ẹni tó dàbí ìgbà tán gbọ́ lárúbáwá nù wọn náà kò jiná so ẹ wá ń ṣe kútúbà lédè lárúbáwá sáwọn màlẹ́kà lẹ́ ń ṣe fún ni so ńgbà tó jẹ́ pé àwọn èèyàn tó wà wájú yín lẹ́ ń ṣe kútúbà fún ìwádìí fi hàn ntẹnu àwọn olùmọ̀ nípa fiqh ní ibi tí wọ́n ti máa ń péjọ láyè sìn tó náà tún mú jáde ó náà ní pé tá à ń bá ń ṣe kútúbà fáwọn tí èsè lárúbáwá á ṣe lédè tí wọ́n gbọ́ ni á ṣe kútúbà lédè tí wọ́n gbọ́ wàlákín á sọ àwọn orígun kútúbà á rí pé ó pé sínú kútúbà wa tábà wá débi pé a fẹ́ sọ̀rọ̀ nípa àyà á ka àyà yẹn gẹ́gẹ́ bó ti ṣe wá hadith bó ti ṣe wá kó tó di pa túmọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ la máa ṣe kútúbà wa tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ a sì ní tírà kan gan tá a ṣe nípa eléyìí. akramakumullah ẹni tí wọ́n ń túmọ̀ rẹ̀ aburú ní í ṣe o nítorí pé nínú òfin tó de kútúbà jumu'ah ó náà ní pé tí ìmáàmù bá ń ṣe kútúbà tẹ́nìkan bá ń sọ̀rọ̀ tá a kan sọ fún pé dákẹ́ ọ̀rọ̀ dáadáa la sọ àṣẹ tó dáa la fi pa ọ́ dákẹ́ faqad laghawta ìwọ náà ti sọ̀sọ́kùsọ. àdìsí kan tí wọ́n á túmọ̀ sọkúsọ pẹ̀lú pé la jumu'ata lak òní jumu'ah ọlọ́mọdé á pàdánù bóyá wá ní bàbá tí ń túmọ̀ kútúbà ẹ wá dúró ọ̀rọ̀ tí ń sọ òní jumu'ah lédè kúkúrú nǹkan lòdó tódò bá ti pọ̀ láwùjọ nǹkan tó ti pọ̀ jù. So why we are not in need of that translation? Ebi wọ ìmáàmù ni wọ́n pè wọ́ wọ́n máa bá a sọ̀rọ̀ lédè tá a gbọ́ náà tó bá ti ń ṣèdè tá a gbọ́ má fi mushkila wọn á ní ìlú tá a wà àwọn kan gbọ́ English àwọn kan gbọ́ Yorùbá kí lédè ìlú yẹn ebi Yorùbá ni wọ́n dákun máa sọ Yorùbá járe ẹni tí wọ́n bá gbọ́ Yorùbá kọ́ máa bí ẹni tó bá gbọ́ Yorùbá ń gbẹ́ bá parí sọ́láàtì kí ni wọ́n sọ lónìí kò need ọmọ asọ Haúsá ńlẹ̀ Yorùbá fún tani Haúsá náà ọmọ sọ ìwà ọmọ àgbà káwọn ọmọ sọ Yorùbá fáwọn ńlẹ̀ Haúsá wọn kálukọ́ sédè tiẹ̀ bàbá Ọlọ́run sọ fún ọ pé di Haúsá lè di àlìjánnà ni
gbogbo èdè tó bá ti gbọ́ ni kò sọ, èdè àwọn èèyàn rẹ iná ni kò fi bá wọn sọ̀rọ̀ wa khalas. tó bá débi àyà tó bá débi hadith wàá kà bó ti ṣe wá. àwọn olódò sì gbọ́dọ̀ lu àǹfààní yìí láti pé ẹni tí ò pójú òṣùwọ̀n kọ́ mọ́ wá sí kútúbà jumu'ah tí wọ́n máa fi máa polongo àgúnmu lórí mímbàr, tí wọ́n máa polongo òrùka sọ̀gbónádẹ́rọ̀ lórí mímbàr. la hawla wala quwwata illa billah. tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. akramakumullah ń sì làwọn malikiya tó ń katira àwọn láwùjọ wa làwọn sọ pé dandan gbọ̀n kútúbà gbọ́dọ̀ jẹ́ lédè Lárúbáwá. kódà kò sí lọ́dọ̀ malikiya gan pé kẹ́ túmọ̀ rẹ̀ tẹ́yìn túmọ̀. dandan gbọ̀n ó gbọ́dọ̀ jẹ́ lédè Lárúbáwá. ẹnìkan ò sì gbọ́dọ̀ rótó nígbà tí wọ́n bá ń ṣe kútúbà lédè Lárúbáwá. wọ́n wá ní kódà kó ṣe pé kò sẹ́nìkankan tó gbédè Lárúbáwá nú àwọn audience ó gbọ́dọ̀ tún jẹ́ lédè Lárúbáwá. wọ́n ní tí ìmáàmù gan ọba máa ti ń wí ó tún gbọ́dọ̀ jẹ́ lédè Lárúbáwá. nǹkan ṣe. so abájọ tí lè máa mọ sọ pé ayọ́ anáàsù tí gbogbo tí wọ́n ṣe àmín. wọ́n ní ẹ̀yin èèyàn ọ̀ ní àmín báwo. so eléyìí in tó fàánù iná ẹlẹ́sẹ̀ rí lè máa mú lómi láti fi 40 years kútùbà kan tí wọ́n máa kà náà nù yóò sì máa kà á lédè Lárúbáwá náà ni àwọn ọmọ tí ń wí àmọ́ tí ń lọ. so akọ̀mọ́gbọ́n fẹ́ràn lọ́nà ọlọ́kùn ọ̀yà sọ́fù ajẹ́kọ̀ọ́ ti parí nù kálukú ti máa bi títí máa parí. so eléyìí kọ́ ni wọ́n gbà lé ìtumọ̀ kútùbà ó náà ní pé ẹ fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ sítí ẹ fẹ́ pè wọ́n lákèésì lọ sídìí tí wọ́n ń ṣe tó dáa pé wọ́n gbọ́dọ̀ pàtì ntí ọ̀dà tí wọ́n ń ṣe kí wọ́n lè bá a pàtì. ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ ọ̀ma tẹ́ ń sọ bó ló ti fẹ́ tẹ̀lé kò sí bó ṣe lè tẹ̀lé. ṣebí Lárúbáwá lànà bí fi ṣe kútúbà bó lọ ṣe sọ pé alẹ́ fèdè mí ṣe kútúbà ń gbọ́dọ̀ pé àwọn Yorùbá ní bá ṣe kútúbà ni wọ́n bá wọn sọ Lárúbáwá ní gbogbo ẹni tí Ànábì ṣe kútúbà fún ẹbí Lárúbáwá làwọn Lárúbáwá ẹni tí ó sì jẹ́ Lárúbáwá ọgbọ́ Lárúbáwá àbí ọgbọ́ gẹ́gẹ́ bí Bilal gẹ́gẹ́ bí Suhaib gẹ́gẹ́ bí Salman al-Farisi wọ́n gbọ́ Lárúbáwá àbí wọ́n gbọ́ gbogbo wa náà ní sẹ́ agbọ́ Lárúbáwá ta ló wá ní kó ṣe kútúbà Yorùbá Lárúbáwá náà láàfin ṣe tó o bá gbọ́ nǹkan méjì mẹ́ta nù ta wí ńgbà bá parí ọwọ́ abéèrè àmọ́ gbogbo majority la hawla wala quwwata illa billah ni wọn ò mọ wá ń bì lédè Lárúbáwá wọn ò mọ jókòó gbogbo nǹkan wà á dàrú ẹ wà á di pé tó àkókò mọ̀ntí lè má mú eléyìí jẹba. wọ́n ní ìyàwó kan sọ pọ́kọ òun kú àmọ́ àwọn òbí máa fún ọkọ yìí sáwọn lẹ́tọ̀ọ́ àti jogún rẹ̀ dáadáa ọlọ́ni walahunna ar-rub'u mimma taraktum in lam yakul lakum walad àwọn ìyàwó yín wọ́n jogún 1/4 nínú tẹ́ fi sílẹ̀ sáyé nígbà tó ṣe pé ńgbà tẹ́ kúyùn ẹ kú ẹ̀ lọ́mọ láyé tọkọ ọba ti lọ́mọ kò bá jẹ́ wọn náà ló bí kò bá jẹ́ ìyàwó mi ni òbí fún ìyàwó jogún 1/4 torí di eléyìí kìí sọmọ lọ́sọ̀bìnrin dẹni tó lè jogún ọkọ rẹ̀ o eŋti máa sọbìnrin dẹni tó lè jogún ọkọ rẹ̀ ní kí yìgì tó lálàáfíà wà láàrin wọn tí yìgì tó lálàáfíà bá wà láàrin wọn yóò jogún ọkọ rẹ̀ ẹ fẹ́ yàwó lánàá ẹ sì kú lónìí kò sóyún kò sí kan ìyàwó yẹn ó tún jogún yín nígbà tó ṣe pé yìgì tó lálàáfíà ń bẹ láàrin yàtọ̀ sí àtijọ́ gbégbégbégbé bíi 50 ọdún látijọ́ wà àmọ́ kò sí igi láàrin wa ẹni jogún ara yín àlè lẹ́njọ́ ń gbé o àlè sì jogún àlè ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní táwọn bá jẹ ohun tí wọ́n sun ẹran tí wọ́n sun iṣu tí wọ́n sun sọ́bàlùwà lájẹ́ kọ̀bàlùwà lájẹ́ kọ̀bàlùwà lájẹ́ gẹ́gẹ́ bá ti ṣe rí nínú Muwatta ikpe sàábì sọ ikpe kana akhirul amrayni min rasulillahi sallallahu alayhi wa sallam tarkal wudu'i mimma massathu an-nar ìtànà bí ṣe kàn nínú gbèsè ayé rẹ̀ ó ní pé kì í tún àlùwàlá ṣe tó bá jẹ ní tí wọ́n fi náà ṣe yàtọ̀ sí ẹran ràkúnmí nìkan
táwọn kan bí anabi sallallahu alaihi wasallam léèrè wọ́n ní tá a bá jẹ ẹran ewúrẹ́ ẹran àgùntàn sátún àlùwàlá ṣe anabi ní ẹ má tún àlùwàlá ṣe tó bá wù ọ́ tún ṣe yẹn ní pálọ̀ àláàrẹ̀ ó bàjẹ́ tá a bá jẹ ẹran ràkúnmí ńkọ́ anabi ní ẹ tún àlùwàlá ṣe lórí jíjẹ ẹran ràkúnmí nìkan ló jẹ́ àyọkúrò. wọ́n ní sétí tí èèyàn bá kú sínú omi ṣé etí omi ni wọ́n sin sí ni nínú ẹ̀sìn Islam ọlọ́mọdé mùsùlùmí mà làwà àwọn èsè káfìrí mùsùlùmí làwà àwọn èsè káfìrí ẹni tí iná jó pa ẹni tára sán tọ́pa ẹni tó kú sínú omi gbogbo wọn bọ́ láti wọn sí orí tí àwọn mùsùlùmí ọ̀rọ̀ pààrà lọ́sàn pa àwọn Ṣàngó kan wá dé òkú ó di púpọ̀ ńjọ́ yẹn gbogbo wọn náà tẹ̀lé ọ̀rọ̀ pé nìkan kú sétí odò àwọn iye májà kan yeye odò kíní kan dé òkú ọ̀pọ̀ mùsùlùmí lẹni tó kú àbí èsè mùsùlùmí orí tí àwọn mùsùlùmí ṣùgbọ́n ó yanilẹ́nu pọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tó yẹ ká mọ̀ wọ́n mùmínì ọ̀pọ̀lọpọ̀ wà slack wọn ò ní lè lo ìmánì wọn má mùsùlùmí bá kú mùsùlùmí náà gbèsè o kìí ṣe káfìrí ní ọlọ gbèsè ọ̀nà yòówù ọgbà kù ilé ìjẹba wọn ní sáwọn lè ṣàdúrà súnà sínú omi káwọn wá wọn sí ṣọ́ọ̀pù àwọn èwo làdúrà súnà náà so bóyá àdúrà tó wà nù súnà nàbì sallallahu alayhi wa sallam káwọn ṣe sínú omi káwọn wọn sí ṣọ́ọ̀pù torí pé ó rí pé kálukú wọn nǹkan sí ṣọ́ọ̀pù kò sí nǹkan kan tó wọn sí ṣọ́ọ̀pù ní òfin ọlọ máa ń wọn anything sí ṣọ́ọ̀pù rẹ sáti máa bẹ lọ tó ń bá ti ń bẹ lọ àdúrà rẹ ó máa gbà. wọ́n ní títí gbà wo lobìnrin ó dúró dọ́kọ rẹ̀ tọkọ bá travel tá àgbúrò rẹ̀ mọ́ kó tó di pọ́ lọ́kọ mi ìgbà tó ń bá rí pé òun ò lè dúró má náà ni tó bá ti rí pé òun ò lè dúró má kìí sì ṣe pọ́kọ́ sọnù kìí sì ṣe pé àwọn òpó ti kú ọkọ lọ à ń gbúrò rẹ̀ ń pè àmọ́ kò dé ajẹ́pẹ́rú ọkọ yẹn títí gbà wo ládùúró dé tóbìnrin bá ti rí pé òun ò lè dúró má òun á máa ṣe ránù kó ṣe khulu yọ bọ ọkọ yẹn dànù pàápàá jùlọ tọkọ ọba sọ ránṣẹ́ pò ń kọ́ lẹ̀ yóò ṣe khulu yọ bọkọ dànù yọ lọ lọ́kọ mi wáyé o irú rẹ̀ sì máa ń ṣẹlẹ̀ gan pàápàá jùlọ sáwọn obìnrin tó ṣe pé àwọn ọkọ wọn ń lọ àwọn ìlú òyìnbó yẹn ẹlòmíì ti pa obìnrin tí ó ti lé lọ́dún méje ẹlòmíì ó jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì kò tó bẹ́ẹ̀ òun sì ti lọ fẹ́ yàwó mi lu òyìnbó ẹlòmíì ti fẹ́ yàwó tí ó jẹ́ orí staying permit ẹlòmíì fẹ́ yàwó tí ó jẹ́ oní citizenship ọwọ́ apẹ̀lẹ́ ìtì so aláti ṣe tiẹ̀ náà ọyẹ kọ́ máa ti ṣe ààrẹ májẹ̀ nìkan ba tiẹ̀ náà jẹ́ ó tiẹ̀ ti dúró pẹ́ jù ọdún méje báwo lórí kíni ṣé ìyàtọ̀ kan ń bẹ ni fẹ́ni tó bá fẹ́ yàwó aráàlú tó bá fẹ́ ọkọ ìlú òyìnbó kí ni ń bẹ ń bẹ irọ́ lásán ṣé nàìjíríà yóò ti dùn tó ni ẹ dáhùn àbí kálukú fẹ́ sá lọ ni ẹ dáhùn ṣé nàìjíríà dùn tó àbí ó dùn tó kíni karamba ní tí wọ́n mọ wáyà ká ó jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́ tọ́lọ́ ń bá sínà fọ́kọ́ lọ́ọ̀bù mi ò tó ẹ pé orí pọ́nà bẹ́ẹ̀ àníkọ́ ọmọ lọ àmọ́ má lọ àlọ́ ọ̀dẹ́ o tó bá lọ àlọ́ ọ̀dẹ́ nǹkan ṣe o kò sí bó ṣe lè wà ń lo olùtọ́ pẹ̀ tó wọ́n máa sọ pé origin rẹ̀ is Nigeria either you like it or not so ọjọ́ tètè padà á lè má tán rẹ̀ jẹ ọjọ́ bó ti ṣe jẹ́jà rí. wọ́n ní kí ni òdodo nípa Al-Mahdi ṣé ń bọ̀ àbí ò ní bọ̀ torí àwọn gbọ́ tí àwọn Qadiyaniyya tí wọ́n ń pera wọn ní Ahmadiyya wọ́n lọ ga àtàwọn Mirza Ghulam Ahmad Qadiyani pò ní Mahdi bẹ́ẹ̀ náà ní irọ́ wọn máa ń fọ́ǹbù rẹ̀ ní irọ́ lásán ara rọ́ tọkùnrin yẹn panu ó fi gbà kan pera rẹ̀ Mahdi ó fi gbà kan pera rẹ̀ lánàbí Isa nígbà tó yẹ ó tún lánàbí tó tún dájú gédégbé lòun
irọ́ tó ṣe sábàbí tó fi kú sórí ìgbẹ́ adúpẹ́ fọlọ́ so nítorí di eléyìí Mahdi irọ́ lòun Mahdi òdodo ò tí ì dé àwọn Shia àwọn náà ní Mahdi irọ́ àwọn náà ń retí rẹ̀ pé yóò dé àwọn ni wọ́n ti bí àmọ́ jábọ́ ni ó jábọ́ lọ́wọ́ ìyá rẹ̀ màtó wá jábọ́ lọ́wọ́ ìyá rẹ̀ ó wá kó kòtò gbogbo wọn á lọ péjọ sẹ́nu kòtò yìí ìlú kan bẹ tí wọ́n pè ní Samurra ní al-Iraq àwọn Shia máa ń lọ bẹ̀ bí ìgbà tí wọ́n lọ sí hajj orí bu wọ́n máa lọ bẹ̀ in thousands in hundreds of thousands in millions wọ́n wá lọ sí lóyún lẹ́nu kòtò yìí wọ́n wá péjọ bẹ̀ wọ́n máa sunkún wọ́n máa mi orí láago wọ́n máa sunkún wọ́n máa mi orí láago wípé tètè jáde à ń retí rẹ tètè jáde à ń retí rẹ láti tó ti jábọ́ lọ́wọ́ ìyá rẹ ò ní jáde ni. so láti more than 1,000 years ago sẹ́ẹ̀rí pé yọ jáde irọ́ burúkú ta ló rí bọ́tọ́bọ́ kòtò irọ́ burúkú àlọ́bù Mahdi tí ń bọ̀ Mahdi òdodo anabi ní nínú wa ni ó ti jáde o ahlul bayt àwọn ará ilé anabi Muhammad sallallahu alayhi wa sallam orúkọ rẹ̀ bí orúkọ mi ni ìyẹn ni pé Mahdi òdodo tó bá dé nínú kórúkọ rẹ̀ ó máa jẹ́ Muhammad àbí kórúkọ rẹ̀ ó máa jẹ́ Ahmad orúkọ bàbá rẹ̀ bí orúkọ bàbá mi ni kí ni orúkọ bàbá anabi Muhammad Abdullah a jẹ́ pé Mahdi òdodo tó bá dé yóò máa jẹ́ Muhammad ibn Abdillah àbí kó máa jẹ́ Ahmad ibn Abdillah Mahdi òdodo yìí tó bá dé anabi inú àwọn àrọ́mọdọ́mọ ní ọ̀jẹ̀ lágbọ́n Al-Hassan ọmọ Ali ṣebí ẹ mọ̀ pé Al-Hassan ọmọ anabi ni ọmọ Fatima ni agbọn rẹ̀ ni ó ti wá ṣé wọ́n rí Mahdi táwọn Shia yẹn táwọn ń retí rọm agbọn Hussein làwọn ti sírò pé ń bọ̀ ṣe rí i pé wọ́n fìdí rẹmi adúpẹ́ fọlọ́ tó Mahdi yìí tó bá dé anabi ni yóò kún ilé ayé pẹ̀lú ṣèdọ́gba justice gẹ́gẹ́ bí ilé ayé ti ṣe kún lónìí pẹ̀lú àbòsí owó wa pọ̀ débi pé àwọn èèyàn ò rówó wọn mà sá sẹ́yìn rówó sá lónìí aha àsìkò yẹn ń bọ̀ tó wọ́pọ̀ táwọn èèyàn máa rí sá Mahdi àsìkò tí ó dé sí àwọn èèyàn méjì ó máa jà síta ni ó jẹ́ khalifa ètò túmọ̀ sí pé al-khilafatul islamiyya ń tún padà bọ̀ pé olórí ẹyọ kan tí wọ́n máa rúlù gbogbo àwọn mùsùlùmí àgbáńláyé ń tún padà bọ̀ owó náà kò tí ì ju 200 years lọ so ń tún padà bọ̀ èèyàn méjì ó máa jà sí Mahdi lọ́lọ́wọ́ fi wá lájà gbogbo àwọn méjèèjì ó sọ̀rẹ́ndà fún pé kó jẹ́ khalifa yẹn nígbà tó bá dé ẹ̀yìn dídé rẹ̀ lànàbì Ìsá ó dé ẹ̀yìn dídé rẹ̀ ó ní Dajjal òpùrọ̀ ẹlẹ́yinjú kan yẹn ìní ó dé ànàbì Ìsá náà ó dé débi pé àdìsí ànàbì sallallahu alaihi wasallam tó sọ fún wa wípé nígbà tí ànàbì Ìsá bá dé yóò sọ̀kalẹ̀ níbi al-manaratil bayda manara funfun tí ń bẹ lára mọ́sálásí ní Damascus yóò sọ̀kalẹ̀ yóò bá àwọn mùsùlùmí kí wọ́n fẹ́ ṣe sọ́láàt Mahdi ló sì fẹ́ ṣe imam tí Mahdi bá ti rí yóò ti mọ̀ pé anabi Ìsá lélẹ́yìí torí pé anabi sọ bí ó ṣe sọ̀kalẹ̀ yóò gbé ọwọ́ rẹ̀ méjèèjì lórí ìyẹ́ màláìka méjì lọ́tún àti lósì yóò wá sórí báyìí yóò dàbí ìgbà tó mi ń kán lórí rẹ̀ láì jẹ́ pé omi ń kán tó bá wá sọ̀kalẹ̀ yóò wọnú mọ́sálásí yẹn yóò wá bá pé wọ́n fẹ́ ṣe sọ́lá Mahdi ti mọ̀ pé anabi Ìsá ni yóò ní ẹ síwájú wa fún sọ́lá wọn lọ sọ̀kalẹ̀ sí ṣọ́ọ̀ṣì o mo rò pé yí ọkọ̀ lọ sínágọ́gù o adúpẹ́ fọlọ́ so Mahdi yóò wá sọ pé ẹ ṣe sọ́lá tù fún wa yóò wá sọ pé láéláé a lè síwájú yín ṣe sọ́lá ẹ̀yin ìjọ anabi Muhammad sallallahu alayhi wa sallam àfi ká tò lẹ́yìn yín báyìí ni anabi Ìsá tò lẹ́yìn Mahdi wọ́tọ̀ wa ni tó bá dé kí ló fẹ́ wá sí lọ́gbọ̀n ara rẹ̀ nu ara tí ó tún wá ṣe ni pé yọ pa Dajjal àbí wọ́n lọ́ pa so nítorí de eléyìí báyìí Mahdi yóò ṣe imam anabi Ìsá yóò dúró lẹ́yìn rẹ̀ akramakumullah Mahdi òdodo ń bọ̀ àwọn olùmọ̀ wá ṣe tírà gan lórí Mahdi òdodo so àwọn àdìsí tó sì wá nípa rẹ̀ ọ̀pọ̀ ó tó haddu tawatur
òun làdíìsì tó pọ̀ rẹ́gẹ́dẹ́ débi pé kò lè ṣeé ṣe kápá àwọn ẹni tó gbà wá wọ́n péjọ láti parọ́ ohun tí ó ṣẹlẹ̀ pé yó ṣẹlẹ̀. hadithi tó wá ń pa Mahdi nù ọ̀pọ̀ gan nínú àwọn tó tún kọ tírà nípa rẹ̀ òun náà ni olùmọ̀wá Sheikh Abdul Muhsin Al-Abbad hafidhahullah òun náà tún ṣe tírà nípa eléyìí tírà mi náà tún wà tí wọ́n tún ṣe ń pa rẹ̀ tó pọ̀ torí rẹ̀ dídé Mahdi min ashrati as-sa'ati al-kubra nínú àwọn àmì ńlá tí pé gbẹ̀ndẹ̀ al-qiyamah ti súnmọ́ ni torí tó ń bá dé Dajjal ó wá lẹ́yìn Dajjal anabi Isa ó dé anabi Isa pa Dajjal Yajuja àti Majuja wọ́n tún dé lẹ́yìn rẹ̀ anabi Isa ó ṣe bíbọ́yá ẹni tágbára wọ́n tún kálá àwọn Yajuja àti Majuja níbo ń bẹ́ẹ̀ ọ̀yẹ́ máa sá lọ síbi báyìí gbogbo yẹn máa sá lọ bí báyìí kọ́ lọ́wọ́ bó tó pa Yajuja àti Majuja rùn so lẹ́yìn wá gba náà ẹranko ọyọ tí wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tóòrùn bá ti wá yọ láti ibi títí máa wọ̀ bọ́ ọba gbọ́lọ́ngbọ́ngbà náà kò wúlò mà kí ló dé tó ti gbàgbọ́ kó tó dijọ́ gbèǹde so eléyìí ni Al-Mahdi ń bọ̀ lódodo lẹ́yìn eléyìí wọ́n ní kí ni jẹ́ àlùsùnà gan torí àwọn kan rí pé gbogbo ẹni tó bá ti nírùngbọ̀n náà lálùsùnà kálá àwọn bídà náà ò nírùngbọ̀n ni ẹ̀rí pé àwọn bídà náà nírùngbọ̀n sah wa lala so ẹni tó ní irùngbọ̀n yọ́rọ́yọ́rọ́ ṣé irùngbọ̀n ni àbí èsè irùngbọ̀n ẹni tí ń ha lábẹ́ ń jojúmọ́ irùngbọ̀n ni àbí èsè irùngbọ̀n irùngbọ̀n ẹni tó wá kún gbogbo àgbọ̀n rẹ̀ náà irùngbọ̀n ni àbí èsè irùngbọ̀n irùngbọ̀n ni àwọn alùbídà míì náà wà tó ẹ pé irùngbọ̀n ó kún gbogbo àgbọ̀n wọn gẹ́gẹ́ àwọn ṣíà àwọn tó ẹ pé kúfùrù gan bẹ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ náà lẹ́rọ àwọn tọ̀rí kọ́ mi masha Allah irùngbọ̀n kún àgbọ̀n ọ̀daràn bẹ́ẹ̀ náà ni ẹ̀rẹ́ lómìnira tí èsè súnà bíi tàbílẹ́gì bíi kíní kan wọn náà máa dárùn gbọ̀n sí súnà yìí ṣe pé mo dárùn gbọ̀n sí lásán kì í ṣe pé wùmí ọ̀wọ́lẹ̀ lásán àbí òye wa n ta ń pè súnà man kanu ala mithli ma alayhi nabiyyu sallallahu alayhi wa sallam wa ashabu fi kulli shay àwọn ẹni tí bá ti ń bẹ lórí ń tà nàbí ń bẹ lórí ẹ̀ àtòun àtàwọn sàhábà rẹ̀ nínú gbogbo nǹkan àwọn ni wọ́n ń pè ní ahlus sunnah everything kò bá ní í ṣe pẹ̀lú bó láti ṣẹ̀sì kò bá ní í ṣe pẹ̀lú kíní ọjà di sọ́kàn wa kò bá ní í ṣe pẹ̀lú bó láti máa ṣe pẹ̀lú àwọn èèyàn kò bá ní í ṣe pẹ̀lú ìwà wa kò bá ní í ṣe pẹ̀lú ìmúra wa everything ó gbọ́dọ̀ gba súnà láàbọ̀ àbọ̀ ẹgbà ara aṣọ tó ń wọ̀ àti irùngbọ̀n tó dá sí lásán ni wọ́n ló ń pè súnà kálá torí ká ẹ máa pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ń ṣe ahlus sunnah lódodo ahalu jàmbá làwọn àwọn ń jàmbá ni wọn yọkàn máa yọ ń yọ pọ̀ ń ṣe súnà ni wàlákin ìjàmbá forí tì ní torí pé ẹni tó yẹ kó tó bá pa á pọ̀ pẹ̀lú ẹ̀ yóò gbé wiri ni tẹ́bà tó wá sọ̀rọ̀ àsìkò yẹn ńgbà tó ń ṣe màláìkà òkè ó túmọ̀ sí pọ̀ daran ni wọ́n ni ẹ̀ ẹlòmíín wà tó yẹ pé lórúkọ pọ̀ ń ṣe súnà wọn fi ń jàmbá àwọn èèyàn ni àgbọ̀dọ̀ jẹ́ báyìí in everything èèyàn máa tẹ̀lé súnà yóò sì máa gbìyànjú gbàgbára rẹ̀ bá ṣe máa ẹ gbọ́ bọ́lọ̀ ń ṣe ròyìn anábì ni wa innaka la'ala khuluqin 'azim wọ́n lọ wà lórí ìwà tó ga ọlọ́run tún búra lé lórí torí ẹni tó bá jẹ́ àlùsùnà àwọn náà máa ń dáa jù láàrin gbogbo àwùjọ àwọn náà máa ń pé jù láàrin gbogbo àwùjọ àwọn ló dáa jù láti bá ṣe láàrin gbogbo àwùjọ kọ́lọ̀ wọn bá dákun kó tún wá ṣe lórí súnà kọ́lọ̀ ń kọ́ ràn wá lọ lórí súnà kọ́lọ̀ wọn bá kó jẹ́ kẹ́ni tí máa ń ṣe súnà kó wọ́n pọ̀ láwùjọ wa walakin mọ̀ ń tẹ̀lé súnà mímí ọmọ afárùngbọ̀n sáàlù súnà gidi náà mọ̀ ń tẹ̀lé súnà ewu tèmi ọmọ wọlé sáàlù súnà náà ọ̀dájú pé kò gbádùn ẹni tí bá ń tẹ̀lé súnà wàá fi irùngbọ̀n rẹ̀ lẹ̀ ẹni tí bá ń tẹ̀lé súnà ewu rẹ̀ ò ní máa wọlé ẹni tí bá ń tẹ̀lé súnà kò ní fẹ̀sìn rárí ẹni tí bá ń tẹ̀lé súnà ìwà rẹ̀ ó dáa kò ní jókòrò kò ní jẹ́ oúnjàmbá kò ní jẹ́ ọ̀daràn kò ní jẹ́ gbéwìrì torí pé tó o máa ń tẹ̀lé súnà ìwọ fẹ́ máa ṣe àwòkọ́ṣe bó o ní àwọn sọ̀hábà rí àwọn sọ̀hábà àwọn sì lẹ́ni tó dáa jù kọ́lọ̀ wọn bá kó sí wa ní ẹni tí ó dúró déédéé lórí súnà. wọ́n ní àwọn kan sọ pé káwọn má dìbò àwọn kan sọ pé káwọn ò dìbò àwọn sọ pé kẹ́ ẹ̀ dìbò á sì ní sọ pé kẹ́ ẹ̀ dìbò láéláé tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ nítorí pé ìbò yẹn ẹ̀yin náà máa tó wà ń bẹ̀. àkọ́kọ́ ìlànà tí ìbò padà gbẹ̀yìn lọ sídìí rẹ̀
ó tako t'Ọlọ́run ó tako t'Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ọ̀nà wo iná ẹ̀ fi lè lo òfin Ọlọ́run látàrí pé ìdìbò so lè ṣeéṣe ẹ̀rí pé àwọn stéètì kan láwọn kéde pé ṣẹ̀ríà kan ṣé wọ́n ń lò ṣe bí ṣẹ̀ríà àti ríbò náà ni. bákan náà ẹ̀rí pé látàrí pé ìdìbò yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tẹ́ ń gbé dépò ẹni tí ò lè represent mùsùlùmí ni nítorí pé ọ̀nà wo ló ń fi jẹ́ mùsùlùmí gidi. ìwọ wá sọ pé ẹ má dákẹ́ because tẹ bá dákẹ́ mùsùlùmí ò ní sí ń bẹ̀ irú mùsùlùmí wo lẹ ní gan irú àwọn wo lẹ ní. àwọn tó ṣe pé kò lè dá fatia kè wọn kàn ń pè yàn ní fatai wọn ń pè yàn mahmudu wọn ń pè yàn kò sì dá ìsìláàmù mà. ókè wọn wá yàn wá lọ sí senate chamber ní Abuja ń bẹ̀ yẹn wọn wá dọ̀rọ̀ kan lẹ wá ní bisimilah walhamdulilah wassalatu wassalamu ala rasulillah. Fellow Nigerians, you know this issue in the tradition of the Prophet sallallahu alaihi wa sallam. Abu Huraira narrated that. Wọ́n ní ìmọ̀lẹ́ eléyìí rò pọ̀ wá. Aha. So nítorí ẹ̀ gbogbo ẹ̀ náà ti yé kálukú irọ́ gidi náà ni. Irọ́ gidi náà ni. Wọ́n sọ pé this constitution you are trying to implement on Nigerians contradicts the chapter of An-Nisa where Allah said so chapter what so say ma pé irọ́ kan parọ́ fún ro náà ni so nítorí ẹ̀ ta lọ bẹ̀rí tó represent Islam abẹ́yìn náà sí nílé ni abẹ́ travel ni abẹ́yìn ránfààní ń bẹ̀ lẹ́ fi ń pariwo ẹ̀ mọ̀ tí wọ́n ń já sí yín lápò ń bẹ̀ lẹ́ fi ń pariwo lẹ́ fi ń palantia so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́jàre so nítorí di eléyìí báyìí ẹ rí i pé nínú gbogbo pé ẹ̀dìbò yà ìdìbò ọ̀ràn ìdìbò yẹ̀yẹ́ ń sẹ́bẹ̀yìn náà mọ iye ẹ̀mí tó lọ báyìí bó lẹ́sìn rojọ́ rẹ̀ ń jọ gbèǹde ẹ̀yin àfa àti ẹ̀ǹpẹ́ kí wọ́n lọ dìbò bó lẹ́sìn sọ fọ́lọ́run yawmal qiyamah sẹ́bẹ̀yìn mà látàrí pé ẹnìkan wọlé ńgbà táwọn kan rejoice sẹ́bẹ̀yìn mọ iye ẹ̀mí tó lọ ókè bó lẹ́sìn rojọ́ ilé ń jọ gbèǹde al-qiyamah ẹnìkan wọlé ṣe mọye ń tọ́sẹ̀lẹ̀ bó lẹ́sẹ̀ rojọ́ ilé ìjọ gbẹ̀ndà al-qiyama àní wọ́n lọ bí ìbò lásán wọ́n sì sá ẹnìkan pa òun náà ti gbọ́ ń tẹ́ wí ni ọ lọ dìbò ni o ibẹ̀ náà wọ́n ti sàpà àwọn ni bọ́ bá jókòó lé rẹ̀ náà wọ́n sàpà ńgbà tásìkò kú rẹ̀ ti tó ẹ̀ ṣe jókòó lé rẹ̀ wọ́n sàpà ẹ̀wọ̀ ẹ̀mí ọmọ èèyàn ti ń lọ lẹ́yìn náà ṣé bòtẹ́ ń di náà ni wọ́n ń kà naam ntí Yorùbá ń sọ pé irọ́ ń parọ́ fún rọ́ọ̀nù ìbẹ́yìn náà mọ̀ pé we just write what we want kìí ṣe ń táwọn èèyàn kọ ẹ̀rí torí pé wọ́n dìbò ìbò lè dá gbogbo nǹkan rú gbogbo nǹkan lè yí padà tí wọ́n bá bí ẹ̀yin dá ẹ jáde kẹlẹ́ dìbò á pa yín ó ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ torí di eléyìí àwọn òyì ọ̀rọ̀ wa padà ọjà ìbò ti sẹ wọn ni tẹ́ máa sọ báyẹn àwọn mùsùlùmí ò ní sí bẹ́ẹ̀ àwọn èèyàn ò ní dìbò mùsùlùmí ọjẹ tí wọ́n fà sẹ́yìn iwájú náà lẹ wà tẹ́lẹ̀ síbẹ̀ mọ̀ pé iwájú lẹ wà tẹ́lẹ̀ àbí èsì iwájú ok ńgbà táwọn sọ pé ẹ má dìbò sí ọ̀rọ̀ wa wá tà ní kò kúkú tà síbẹ̀ yìí kúkú lọ àbẹ́ ẹ lọ ẹ̀ ń tọ́ lọ àbí ọ̀lọ́ sọ ṣé wọ́n ń retí káwọn sọ̀rọ̀ náà ni ṣe ń tọ́ lọ lẹ́yìn náà mùsùlùmí tó gbapò tí ó gbé àbí ògbé ó gbé àmọ́ kò sáà ní rí tiwa rò pé èmi mo ní kó wọn jáde ìwọ náà sì ní rí tèmi rò pé èmi mo ní kó lọ tẹ ìka èmi ti bọ́ ń bẹ̀ wọ́n fẹ́ kẹ́rù mi ó fúyẹ́ ńgbà mo bá déwájú Ọlọ́run so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ká kíyè sára so wọn ò nídìí láti gbọ́rọ̀ ìwọ gan tó ń pariwo sọ̀rọ̀ pọ̀rọ̀ rẹ wọ́n gbọ́ tán fi lọ dìbò ni ọ̀nkàn tara ẹ jẹ wọn ò nídìí ọ̀rọ̀ tiẹ̀ ẹni tí ò ṣe mùsùlùmí majority wọn dìbò àbí ó dìbò wọn ò dìbò majority ẹni tí ò ṣe mùsùlùmí ò dìbò because nígbà tí wọ́n ṣe analysis nísìn wọ́n ní kò sí polling vote kan ní Nàìjíríà ń bì ní gbogbo òbò tí wọ́n di kọjá yẹn tí ìdajì ẹni tó register ń bẹ̀ wá dìbò ṣé mùsùlùmí náà gbogbo wọn kí ló má wọn náà táwọn náà dìbò gbàtà ń bi àwọn èèyàn léèrè wọn ni ó ti sọ àwọn because èsì ń táwọn bá yàn ni wọn máa fa wọn ṣé mùsùlùmí làwọn lè mọ́sálásí wọn ti rọ nǹkan sí wọn lórí ṣé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ẹ dákun ẹ má gbé ẹ̀sìn lọ bá nǹkan tí ọ̀kẹ́ sìn àwọn politician yìí ń sọ fún yín pé democracy táwọn ń ṣe has nothing to do with religion ẹ̀yin tẹ́ wá jẹ́ pé kí ó lẹ kọ́ ẹ̀yin wá gbé harí
nǹkan gbogbo wa ní iṣẹ́ ìlú ni ọmọ àlè ní òpè má dìbò mùsùlùmí gidi kọ́ ni irọ́ lásán má tán rẹ jẹ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ́ ń jáde. ẹ wo àbùkù tó kan àwọn àáfàá lọ́pọ̀lọpọ̀ ayé Nàìjíríà ó tó kọ̀wé àwọn àáfàá tó kóra wọn wọnú pọ́lítíìsì ó tó kọ̀wé lásìkò ìdìbò tí wọ́n ṣe kọjá yìí. bẹ́ẹ̀ ni téèyàn bá ti kí ara rẹ̀ bọ́ ní tí ọkàn kọ́ máa retí àti gbọ́ ní tí ọ̀fẹ́ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. torí ẹ̀ tí wọ́n bá bi wá léèrè béèrè àwọn èèdàn torí àti sọ́sọ́sọ́ ẹnu ti fẹ́ bó àwọn òsì sọ fẹ́ nìkan kó dìbò kí ló ń kàn wá ní tí ó kàn wá ẹsẹ̀ lè gbé wá bá wa àwọn tó ní kẹ́ ẹ máa dìbò ní ẹ máa bí kọ̀ọ̀kan wá. tó àwọn ní táwọn olùmọ̀ bá ń ṣe ìyapa kí ni káwọn ò ṣe ẹ lọ lé kí o ní. ẹnìkan sọ pọ́tọ́ ẹnìkan sọ pé kọ̀tọ́ ẹ̀yìn ẹ lọ lé kí o kẹ́ fi mà bẹ́ẹ̀ni tó sọ pọ́tọ́ ló ṣe déédé bẹ́ẹ̀ni tó sọ pé kọ̀tọ́ ló ṣe déédé ṣé wọ́n dílẹ̀kùn ọ̀nà lé kí o ní. ebi gbogbo lé kí o lọ́wọ́ àṣìṣe alhamdulilayi ẹ lọ lé kí o ó dàbí kẹ́nìkan máa béèrè nínísì ó ní ẹ̀rọ kí ni ìdájọ́ kí ni kọ̀tọ́ bọ̀tà àwọn tún rí kánú àdìsí kan kò burú ilé kí ó lọ́wọ́ àlọ́ ìgbà tó ti rí kánú àdìsí kan ibi tí wọ́n ti lè ṣàlàyé fún ọ ìdí tí ó fi jẹ́ pé tó ń ta àdìsí ń kọ̀tọ́ náà ni ilé kí ó ní wọ́n ti ṣàlàyé ẹ̀ fún kí sórí fóònù láti ṣàlàyé ẹ̀ fún wọ́n yìí fi fóònù kọ́ kí ó sáwọ́ alẹ́ bí ẹni tó sí tíra kan ní ọ̀nà tíra fi kì í gbóná pọ̀ ẹ̀ ṣe bí bọ́yọ̀ ọ̀lẹ̀ tó gbóná ni ike ya òun kà kò yé ẹ dákun jazakumullahu khairan ẹ máa kàkà ẹ máa túmọ̀ rẹ̀ fún mi ọ jẹ́ pé fóònù làwọn náà fi lọ kọ́ kí ó wà so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o. wọ́n ní wọ́n máa ṣe ayẹyẹ alukur'an àwọn fẹ́ kẹ́ bá wọn ṣàlàyé ẹ̀rí ẹ̀ sẹ́mi mo ní kẹ́ ẹ sẹ́ni ẹ sì àwọn béèrè tẹ kà yí gan ó tiẹ̀ ti fọ́ níjù ẹgbẹ́ wọn ṣe wàlímà Quran níbí wọ́n tún ṣe ń bí wọ́n tún ṣe ń bí ẹ dákun ẹ bá amẹ́ríà èmi mo ní ẹsẹ̀ ni ẹni tí ń ṣe lẹ́bi kí ló dé tẹ̀ ń bẹ̀rù àwọn ẹbí àwọn náà lẹ anakumula bẹ́ẹ̀ ṣe máa wí ẹjọ́ kí lè rí wàlímà tẹ̀ ń ṣe yìí èmi ò kú ní ká ẹ ṣe èyí sì sọ pé àníkà lọ́la ẹ máa bọ̀ ló gbọ́mọ̀ sọ́sá sókè á ní wàhálà ọjẹ́ bó ti ṣe jẹ́jà rí wọ́n ní sáwọn lè fi tayammum ṣe salatul janaza bẹ́ẹ̀ ni tí ó bá ti sómi àbomi wà a nídìíwọ́ kan tó lè mú wa má lò gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣàlàyé nu fiqh ẹ lè ṣe tayammum fún kò sí yàtọ̀ bóyá tó máa béèrè léyìn ni pé ọ̀kanu tíra fiqh tí wọ́n sọ pé a gbọ́dọ̀ fi tayammum ṣe salatul janaza àkọ́kọ́ kò sẹ́rì kan tó sọ pé a lè fi ṣe kò sí yàtọ̀ láàrin sọ̀láàtì kan àti sọ̀láàtì kan níbi tayammum nígbà tó bá jẹ́ pé ìdíwọ́ ń bẹ tó lè mú ni mọ́sálù àlà tayammum náà ti tó eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní sáà lè ṣe sọ̀láàtì nínú mọ́sálásí tí sáré ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ aṣọ pé tí máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbí bá ń bẹ lẹ́yìn rẹ̀ ọ̀sẹ̀ pẹ́rẹ́ ẹ lè ṣe sọ̀láàtì ń bẹ àmọ́ àmọ́ wá gbogbo ọ̀nà láti gbé sáré yẹn kú ń bẹ nítorí tẹ́gbẹ́ bá regbé tẹ́gbẹ́ regbè àwọn èèyàn padà sọ sáré yẹn dòòṣà tí wọ́n máa bọ̀ kìí sàwọn èèyàn tẹ́ sin síbẹ̀ nìkan ló kú kí ló dé tí wọ́n fi gbà wọ́n láàyè kẹ́sìn wọ́n síbẹ̀ a jẹ́ pé wàlí ńláńlá ni wọ́n àwọn aládàádáálẹ̀ ọ̀padà máa wá bọ́ wọn àmọ́ tó bá ti jẹ́ pé wájú mọ́sálásí lọ́ba wà á gbọ́dọ̀ gbé kó torí ká má bàa dàbí ẹni tí ń bọ sáré àmọ́ tó bá pé nu mọ́sálásí lọ́wọ́ dandan á gbé kó àgbọ́dọ̀ ṣe sọ̀láàtì inú ẹ̀ ká tó gbé kó torí gbogbo mọ́sálásí tí sáré bá ń bẹ nú ẹ̀ tẹ́ bá ṣe sọ̀láàtì inú ẹ̀ àṣedànù ni kìí ṣe sọ̀láàtì. wọ́n ní wọ́n gba àwọn ní jámíà kan àwọn ń lọ ilẹ̀ lárúbáwá àwọn sì tún gbèrò láti fẹ́yàwó ká dá wọn márùn kí ni káwọn ò ṣe ìwọ ló bìíra rẹ léèrè ṣé kó lọ ilé ẹ̀kọ́ kó má ti fẹ́yàwó kó kọ́kọ́ lọ wò báwo ni ẹ̀kọ́ yẹn ó ṣe rí báwo ni ó ṣe rọrùn kó tó wá fẹ́yàwó tó bá sì fẹ́yàwó só fi ìyàwó lẹ́nu ìyàwó mà lè dìyàwó ẹni ẹlẹ́ni so nítorí ẹ̀ yà lè kiri méjì pọ̀ bọ́ná lẹ́ẹ̀kan náà tó bá sì mú ìyàwó lọ nígbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ó súnmọ́ kó má rọrùn fún ọ ó súnmọ́ kó jẹ́ pé inú àwọn olódo tí wọ́n máa fẹ́lì ńlọ́padà fẹ́ bọ́ sí nítorí pé ẹ̀kọ́ yẹn àwọn ọmọ kan wà torí tí wọ́n sharp tó jẹ́ pé wọ́n máa gba gbogbo máàkì ni tí wọ́n bá jẹ́ pé ìrònú rẹ ti pín sí yẹ́lẹ́yẹ́lẹ́ ẹ̀kọ́ yẹn lè má tètè máa wo orí rẹ̀ so yọ bẹ́tà kó ti kẹ́kọ̀ọ́ yẹn bí ọdún méjì tó bá wá dé kó wá fẹ́yàwó
so lọ́nà tó ṣe pé inṣàlá tó bá ti fẹ́ ìyàwó yẹn kó mú lọ so yóò pé ọ ju wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kó fẹ́ ìyàwó lọ so bóyá ọmọ yìí ò ní lè dúró dè ọ́ fọ́dún méjì bẹ́ẹ̀ kó o túkọ̀ ọ̀rọ̀ ó lè wọkọ̀ mi lásìkò tí ìwọ náà bá ṣe tán kó wáyàwó mi fífẹ́ ìyàwó máa rán èèyàn lọ láti kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kìí ṣe gbogbo èèyàn ní tó bá fẹ́ ìyàwó lẹ́kọ̀ọ́ rẹ̀ ó lọ wájú o ó ń bẹ nínú àwọn èèyàn tó kó tó bá fẹ́ ìyàwó ní ọ̀hún ayé olódo torí ẹ̀ ìwọ náà lè má ti mara rẹ̀ ṣáájú kó tó di pọ̀ fẹ́ ìyàwó ẹ̀yìn àfi tó bá lè ṣe pé wàá fẹ́ ọmọbìnrin níìsì ní gbogbo ìgbà tẹ́ bá ti gbà sí mi ní sẹ́mísítà kọ̀ọ̀kan ọmọ wálé tó bá rọ Ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ kò sí ní tó burú ń bẹ̀ ètò ọjà ní kọ́lọ́hún fún ọ lẹ́kọ̀ọ́ yẹn kọ́ kọ́lọ́hún sì jẹ́ kó yí ọ naam wọ́n ní sí àsìkò kan bẹ tá a lè ṣe sọ̀láàtì pẹ̀lú jánábà lára kò tọ́ ká ṣe sọ̀láàtì pẹ̀lú jánábà àyàfi tí jánábà bá ń bẹ lára wa tó tutù sí mu tá a lè lomi tutù kò sí ní tó burú tá a sì rí ní tá a lè fi gbómi kaná a ṣe tayammum taba ti ṣe tayammum a lọ ṣe sọlá tó ń ti pé jánábà sì ṣẹ́kù lára wa ìdí ni pé ńgbà tá a bá rómi àbí tá a bá rí ní tá a lè fi gbómi kaná dandan ní ká wẹ̀ àmọ́ àní tún sọláàtì yẹn sí ajẹ́pọ̀ àti ṣe sọláàtì pẹ̀lú jánábà lára nu torí ìdájọ́ jánábà sì ṣẹ́kù ní ara wa ìdí nu tá a fi wẹ̀ ńgbà tá a bá rí omi àbí tá a bá rómi gbé kaná ilé ìjẹba wọn lóbìnrin kan kókó ńlé ọkọ rẹ̀ kó ti sú òun lọ́ba tún dé lọ́ba lóhùn ohun ọlọ́mọ ọkọ wa ní wọn ò tó bẹ́ẹ̀ ó ti lọ náà ni ọ̀dà bóun bá ti lọ dóun ó ṣe ìdà á kí ló mú ọmọ ṣe ìdà tẹ́lẹ̀ ó tó bẹ́ẹ̀ kọ́ mọ́ àwọn nǹkan lẹ̀ ní Yorùbá level so ọkọ wa lóhùn ọgbà bó o láàrin yẹn obìnrin yẹn ti kọ́kọ́ ṣàṣìṣe nítorí pé ilé ọkọ ọgbà sùúrù ọgbà faradà ọgbà múmára kí ṣe gbogbo tí èèyàn bá ń wá ní orí gẹ́gẹ́ bí àwọn ọkùnrin náà ni kí ṣe gbogbo tẹ̀ ń fẹ́ lẹ́rìí lọ́dọ̀ ìyàwó tẹ̀ ń fẹ́ ó dájú pé kálukú ń ṣe sùúrù fúnra wọn ni bàtẹ́ bá wà nílé ọkọ ẹ ṣe sùúrù ẹ mọ ìjókòó yín pẹ̀lú ọkọ níjókòó pẹ̀nsìn lọ eléyìí ọ̀ràn yín lọ gidigidi yóò ṣe sábàbí kẹ́ pẹ́ lọ́dọ̀ ọkọ yín mọ́tí yẹn bá ti ń wò pé tí mo bá ti rí ntọ́kàn mi ọ̀fẹ́ máa lọ ni obìnrin kan ò ní pẹ́ lé ọkọ àṣìṣe tóbìnrin yẹn ṣe nù nígbà tó sì kọ́kọ́ kọ́ ọ lẹ̀ kí ló mú ọmọ ṣe ìdá ń bẹ̀ ṣé bá ra àǹfààní tó wà ń bẹ̀ nù nígbà tí wọ́n bá dúró tó ń ṣe ìdá wọ́n náà tún lè tún dàrú pé kọ́ ọ lọ ò pé ọ ẹnìkan ò sì ní mọ̀ pé o ti lọ ọkọ rẹ̀ ó sì lọ ń dọ̀ padà amẹ́nìsìn o ti lọ o tún wá lọ padà dé ẹ̀tọ́ ọkọ òun náà ní kó lóun fẹ́ ọ àbóhùn ọ̀fẹ́ ọmọ ó sì lóun ọ̀fẹ́ ọmọ wọn á ní ìdá tó ti dúró ṣe tẹ́lẹ̀ ọ̀fẹ́ ṣe nìsí òun dàrú pé òun ọ̀gbà bẹ́ẹ̀ ni lábẹ́ òfin Ọlọ́run gbà tí ọba ti gbà kó ṣe ìdá ńlẹ̀ òun nítorí sábàbí tó ń náà wéwùn wàá lọ ṣe ìdá rẹ̀ ń bomi ṣùgbọ́n o ní ọmọ náwó lé ọ lórí lásìkò tó bá wà nù ìdá yìí pàápàá jùlọ tó bá ṣe pé kíkọ́ ọlẹ́ àkọ́kọ́ ni àbí kíkọ́ ọlẹ́ kejì eléyìí jẹba wọn ní ash-shaf'i wal-witr lórí ìrìn àjò èwo làwọn máa ṣe tó ráwọn gbọ́ àlàyé kan kò yá wọn bí ìgbà tán sọ pé shaf'i làwọn máa ṣe yàtọ̀ sí witr àbí witr làwọn máa ṣe yàtọ̀ sí shaf'i àkọ́kọ́ àti sọ pé ash-shaf'i wal-witr yẹn ètò dọ́gba ni ká máa pe gbogbo ẹ̀ ní al-witr tẹ́ bá wà lórí ìrìn àjò ẹ máa ṣe witr ẹ ní pati ẹ máa ṣe witr ẹ bá ṣe rákà mẹ́ta ẹ bá ṣe rákà márùn ẹ bá ṣe rákà méje kó bá sì jẹ́ rákà kan náà lẹ́ ń ṣe ẹ nípa witr tì lórí ìrìn àjò àbígbà tẹ́ bá wà lé wọ́n ní sí ọ̀ràn yẹn ní ìkọ́mà ni ìkọ́mà kì í sọ̀ràn yẹn ṣùgbọ́n kan ni nínú ti súnà tó mú wa pé ká máa ṣe nínú sọlẹ nítorí pé sọlẹ ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar
ó sì máa ń parí pẹ̀lú asalaamu alaykum. ẹ sì máa pé ìkọ́mọ̀ yẹn ti síwájú allahu akbar yẹn torí rẹ̀ al-iqama kìí sí ọ̀ràn yẹn kìí sọ̀ràn yẹn lórí ọkùnrin kìí sọ̀ràn yẹn lórí obìnrin walakin kò sí nínú ìlànà ká máa wá bẹ̀rẹ̀ sọ̀láàtì láì ṣe ìkọ́mà torí àti màámànù à ń tẹ̀sùn náà nábì lójúmọ́lẹ̀ torí rẹ̀ á ṣe ìkọ́mà ṣáájú ká tó bẹ̀rẹ̀ sọ̀lá tóbìnrin ọba ṣe wọ́n ní kò sí ní tó burú ń bẹ̀ ṣùgbọ́n kò náà ṣe nǹkan tó tọ̀nà tó dáa. wọ́n ní báwo làwọn ti ṣe máa sọ ọmọ lórúkọ kò lè èèyàn sọ pé ọmọ tí wọ́n bí fún yín ẹ ti sọ lórúkọ báyìí ó ti tán náà kò nídìí pé káwọn afa kan wá bá yín gbó kàn jáde tẹ́yìn bá ti sọ pé ẹ sọ ọmọ lórúkọ báyìí ó kọ́ ti mọ́ ọmọ lórí kò sì sí ní tó burú ṣáájú kó tó di pé ẹ sọ ọmọ lórúkọ kẹ́yìn àti yọ ọmọ kẹjọ gbé yẹ̀wò ó wù mí pé kí n sọ ọmọ lórúkọ báyìí kí ni wọ́n rí sí ìyàwó náà pé ó kàn yẹn wù òun o àmọ́ tẹ́ ẹ bá tún wá mi ká tiẹ̀ tún wò ó síra wọn títí ẹ fi wá dórí ọ̀kan ṣùgbọ́n gbà tí ìyapa bá wá wà láàrin ọkọ àti ìyàwó lórí àwọn orúkọ tẹ́ ń gbé yẹ̀wò ọkọ ló ní final say so eléyìí jẹba àwọn afa àǹbánigbọ́ orúkọ ọmọ jáde ó dájú pójú ọ̀nà àti wó oúnjẹ ni tẹ́yìn bá ti sọ ọmọ yín lóko ó ti parí kò need gbogbo pàǹpà àǹkà kútúbà kan sàmẹ́tòhó àbí sàmẹ́tòhá òsàmíhá so gbogbo eléyìí ọ̀nà oúnjẹ náà ni so nítorí délé owó kọ́ ọmọ ọmọ gọ̀ owó kọ́ ọmọ ọmọ ya dàda ń díndín ọ̀nà owó náà ni ọ̀nà oúnjẹ owó àlùbáríkà ẹ̀ ń ta ni so torí délé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ ẹ̀yẹn sọmọ yín lórúkọ fúnra yín wọ́n ní bò làwọn sì wá mọ àwọn ọkọ̀ tọ́tọ́ Abdullahi wà lẹ́ Abdulrahman wà lẹ́ Abdulsalam Abdulmu'min Abdulmuhaymin Abdulaziz Abduljabbar Abdulmutakabbir so gbogbo àwọn ọkọ̀ yìí Abdulsami' Abdulbasir mélòó lẹ ti bínú ọmọ tẹ́ fi ló kọ́ tán tẹ́ fi wá ń sọ pé bó lẹ́ ti ro kọ́ ń bó lẹ́ ń wá lọ sọ jẹ́ bó ti ṣe jẹ́ jàre ó kọ́ kúnlé ó kọ́ kúnlẹ̀ ẹ mú kàn bẹ́ẹ̀ sọ ma eléyìí jẹ́ bó ṣe jẹ́ àmọ́ péjọ la bí ó kọ́ wọ́n lọ́bọ̀ ní mu ẹ̀ ń ti ń pin dànù o ẹ ti fẹ́ máa ṣe ìsábì nù o kò sí pé abimanjọ alamisi láìsí nù láìsí báwo ẹgbẹ́ yorùbá o láìsí alamisi láìsí yorùbá level Abdulaziz ó sì wá di láìsí àbí làṣìṣì so torí de eléyìí kò sí pé abimanjọ jumu'a wọn àgbẹ̀ jimá jamiu kò sí ntọ́jọ́ báwọn ẹ sọ ọmọ lórúkọ tó dáa ilé ìjẹba wọn ní táwọn bá sọláàtì Eid sáwọn tún lè ṣe ń jàmá bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe sọláàtì Eid ń jàmá fáwọn late comers torí náfìlà lásán ni kò sí tó burú ń bẹ àmọ́ bó lẹ́tì wá ṣe tiyín ṣé bí màmú ṣe ń ṣe tiẹ̀ náà ni tẹ́sí Allahu Akbar méje níbẹ̀rẹ̀ mẹ́fà ní rákà kejì abẹ́ ṣe sọláàtì Eid yẹn ní rákà méjì bíi gbogbo rákà méjì yòókù abẹ́ẹ̀sẹ̀ ńláka mẹ́rin ìyapa láàrin àwọn olùmọ̀ yàtọ̀ sí sọlátul jumu'a tó bá ti bọ́ bọ́ọ̀nù kò sí ọ̀rọ̀ pípẹ́ máa ṣe sọlátul jumu'a ń jàmá kan fẹ́yìn late comers kọ́dà sọlátul dhuhr gan kò sáàyè fún yín láti ṣe ń jàmá tí jumu'a bá ti bọ́ ọmọ yín lọ àyàfi tẹ́ ẹ bá ní àwáwí tó múnádóko bí kápójò ní rọ̀ kò jẹ́ ká ẹ lè dé mọ́ṣáláṣí gbogbo ẹ̀yin tó jò dá dùn ẹ lè ṣe sọlátul dhuhr yín ní jàmá mẹ́tí ò lẹ́ excuse kan iṣẹ́ tí mo ń ṣe mo ní láti parí ẹ̀ kíní kan tá ní iṣẹ́ ìranù so irú àwọn eléyìí ò ní excuse. wọ́n ní sọlátù tasbih bó o láyé rẹ̀ àti ṣàlàyé ẹ̀ wípé eléyìí ẹ̀rí tó mú wa ò múnádóko torí ẹ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà èyí tó pọ̀ jù nínú wọn tán sọ ni pé kò fẹsẹ̀ rinlẹ̀ torí rẹ̀
àníṣe nígbà tó sì jẹ́ pé ẹ̀yin mọ́sálásí ẹ̀ tún dájọ́ sí sọ̀látù tẹ̀síbíì tẹ̀ tún fi ń kó àwọn èèyàn jọ eléyìí àníṣe apá kan náà olùmọ́ni àdìtì yẹn fẹsẹ̀ rinlẹ̀ àwọn wọn mà aláwọn ètò pọ̀jù náà olùmọ́ni kò fẹsẹ̀ rinlẹ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn náà àwọn náfìlà tó kúnlẹ̀ ayé mélòó lẹ ti ṣe torí pé tẹ̀síbíì lẹ hun rí má torí pé àwọn ọ̀rọ̀ kan wà lára rẹ̀ wọ́n ní tọ́ọ̀ bá lè máa ṣe lójoojúmọ́ máa ṣe lẹ́ẹ̀kan àbí kọ́ máa ṣe láàrin ọ̀sẹ̀ bó bá lè ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ máa ṣe lẹ́ẹ̀kan lóṣù bó bá lè ṣe lẹ́ẹ̀kan lóṣù máa ṣe lẹ́ẹ̀kan lọ́dún bó bá lè ṣe lẹ́ẹ̀kan lọ́dún rípo ṣe lẹ́ẹ̀kan nù gbèsè ayé rẹ̀ gbogbo eléyìí máa jọ àwọn èèyàn lójú láwọn àwùjọ tó dò bá ti pọ̀ ṣe eléyìí jẹ́ bó ṣe jẹ́ sọ̀látù tẹ̀síbíì kò fẹsẹ̀ rinlẹ̀ kódà rínú àwọn olùmẹ̀sìn Islam tó ń sọ pé bo ní ń gbà bọ̀ wọ́n ní bo ní ń gbà bọ̀ pé kò sí nínú ń tà àmọ́ nínú Islam eléyìí jẹ́ báwọn. wọ́n ní sí wọ́n lè lo ẹ̀yà ara èèyàn fún àti ṣètọ́jú aláàrẹ̀ ń bẹ nínú ẹ̀yà ara èèyàn eléyìí tó ṣe pé tí wọ́n bá mú kan nínú rẹ̀ fún ẹni tí ń ṣàárẹ̀ ìgbà tí èèyàn ní ju ẹyọ kan lọ kò lè pààyàn náà lára wọ́n lè mú kó lára èèyàn kó fi tọ́jú ẹlòmíì nígbà tó ń tì ń bá ń ṣàárẹ̀ gẹ́gẹ́ bí alkiliya kídínì wọ́n lè mú kan lára èèyàn tẹ́nìkan bá ń ṣàárẹ̀ tó sì nídìí ẹyọ kan ẹ lè bùn lẹ́yọ kan ẹ bùn ni o kì í ṣe pé ta o torí wọn gbọ́dọ̀ ta nǹkan kan nínú ẹ̀yà ara wa so yàtọ̀ sí léyìí kí ni wọ́n tún lè mú lára wa láì tí kù kò sí o tí wọ́n bá fi lè mú ẹ̀dọ̀ èèyàn òun náà ń lọ́nu o tí wọ́n bá fi lè mú ọkàn èèyàn tí ẹ bá o wọ́n á mú fúkú rẹ tó fi mí nǹkan ṣe so eléyìí ń jẹ́ bá o tó ń bá wá ní ẹnìkan ti volunteer pé òun bóyá lọ́kàn òun bóyá lẹ́dọ̀ òun bóyá ní fúkú òun á sọ pé kò sí wàhálà ń bẹ tó bá ti dájú pé ó ti kú tó bá ti kú ráúráú tó bá jẹ́ pé tó bá mọ́kàn rẹ̀ ńgbà náà yóò wúlò tó bá mẹ́dọ̀ rẹ̀ ńgbà náà yóò wúlò tó bá mú fúkú rẹ̀ yóò wúlò kò sí wàhálà àmọ́ kò tí ì kú ráúráú ọkàn ti kú clinically torí pé àwọn hospital ní ikú clinical death tí ò jẹ́ pé kíkú ti pátápátá àwọn máa ń sọ pé tíyẹn bá ti kú clinically kò lè dìde mọ́ so ṣùgbọ́n sì ń mí bóyá látara engine tí ń pọ́ǹpù ẹ̀jẹ̀ látọkàn rẹ̀ lọ sọ́pọlọ rẹ̀ àwọn sọ pé kò lè là yóò kú náà ni ìgbà náà làwọn máa ń sábà yọ àwọn oríkèé yẹn ṣẹ̀rí àsọpọ̀ wọn gbà ó dìgbà tó bá kú ní kúkú tó ṣe pé wọ́n wẹ̀ wọ́n gbé lọ sin ìgbà náà tó bá yẹ pé oríkèé rẹ̀ lè wúlò ìgbà náà wọ́n tó lè yọ àìjẹ́bẹ̀ tẹ́ bá yọ ẹ̀dọ̀ tẹ́ yọ fún tẹ́ yọ kínní kan rẹ̀ nígbà tó ṣe pé ẹ́ńjìnì ní fi mí yẹn tó bá bẹ́ẹ̀ tó fi kú ẹ̀yin lẹ pa so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ ọ́ bẹ́ẹ̀ náà lẹ jẹ́ yín ẹ lè fún yàn lẹ́jẹ̀ kó a fi tọ́jú ẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ bá mú lára yín tó fi tọ́jú ẹ lómìn ẹ gbọ́dọ̀ ta o haramu ni kò sí nǹkan kan lára wa tó yẹ kó wọ́n ta amẹ́ni ìsìn ẹ̀yin bùn yàn lẹ́jẹ̀ kó a fi tọ́jú ẹ̀ ẹni tẹ́ wá bùn lẹ́jẹ̀ wọ́n á mówó fún yẹn yàn ọ̀tá o kìí sọ owó lẹ fẹ́ gbà o wọ́n á yẹ dákun ẹ gbà ẹ̀yin mi fẹ́ ẹ̀sà gbà so ẹ̀ ta ẹ̀jẹ̀ yín kò sí ní tó burú kẹ́ gbélé yìí àmọ́ lítà kan iye báyìí ni nígbà tí èsè go epo so èèyàn gbọ́dọ̀ ta eléyìí jẹba wọ́n ní sunna nabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá ṣe rí nínú Muwatta ó fi hàn á pé ní tó bá ṣe salatul isha nù jama wọ́n fún ládàá pé dájú òru yẹn ló fi ṣe qiyamul layl ẹni tó bá tún sàṣùbà nù jama wọ́n tún fún ládàá pé dájú yòókù ló fi ṣe qiyamul layl wọ́n ní báwo wá làwọn obìnrin tá a sọ pé ìtọ́lọ́lá jùnú sọ̀lẹ́ òun náà ni kí wọ́n ṣe sọ̀láàtì ńlé wọn bẹ́ẹ̀ ni tóbìnrin bá fi lè ṣe sọ̀láàtì nulẹ̀ rẹ̀ ìṣá ó tún ṣe àṣùbà yẹn náà nulẹ̀ rẹ̀ òun náà nírú ládàá yẹn nítorí pé òfin náà lọ sọ fún pé kó ṣe sọ̀láàtì nulẹ̀ rẹ̀ ló ṣe kí ni lọ́lọ́lá jù wọ́n ní kì í máa ṣe nulẹ̀ rẹ̀ ní Nàìjíríà kì í máa ṣe nulẹ̀ rẹ̀ ní Morocco kì í máa ṣe nínú ilé rẹ̀ ní Casablanca rárá kódà kó ṣe Madina anabi Muhammad sallallahu alayhi wa sallam kódà kó ṣe Mecca sọláàtì tóbìnrin bá ṣe nínú ilé rẹ̀ ọlọ́lá ju ètò ọlọ́sẹ̀ nínú mọ́ṣáláṣí lọ so nítorí di eléyìí tó bá ṣe sọláàtì nínú ilé rẹ̀ yóò gbàlá dátọ́ pọ̀
irú ètòkùnrin náà gbà tó bá ṣe sọ̀látùl ìṣá àtàsùbà nínú jama. wọ́n láwọn máa ń ṣe qiyamul layl àti sọ̀látùl witr lẹ́ni tí ń ka kí ó sókè. ṣé téèyàn bá wá kà jẹ́jẹ́ ńkọ́ ètò bá wù yẹn ṣe. ṣùgbọ́n ètí súnà fi hàn ní pété máa ń ṣe náfìlà lóru kàkà kí ó sókè ń bẹ̀ ni tó bá jọ̀sán kàkà jẹ́jẹ́. tẹ́ ẹ bá wá ka kí ó sílẹ̀ lálẹ́ abẹ́ ka kí ó sókè ní náfìlà tọ̀sán kò sí nǹkan tó burú ń bẹ̀. wọ́n ní sóbìnrin lè ṣe al-i'tikaf dáadáa bẹ́ẹ̀ làwọn ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa bá wọn ta tent tí wọ́n bá ta ta anabi tán sínú mọ́sálásí wọ́n tún ta tent àwọn ìyàwó rẹ̀ náà àwọn náà ń ṣe al-i'tikaf. Aisha sọ pé anabi máa ń ṣe i'tikaf ní mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan títí tó fi dọdún tó kú ọdún tó kú yẹn ó ṣe i'tikaf 20 gbẹ̀yìn nínú Ramadan. lẹ́yìn tí anabi wa kú tán àwọn ìyàwó rẹ̀ ń bá i'tikaf lọ tiwọn wọn ò dádú gbọ́dọ̀ ọdún ni wọ́n máa ń ṣe al-i'tikaf. eléyìí fi hàn pé irọ́ lásán lọ̀rọ̀ àwọn Yorùbá tí wọ́n máa ń sọ pé obìnrin ọ̀lẹ́sìn kò sí lẹ́sìn síbò náà fẹ́ wà lìjánná náà fẹ́ wà lìjánná ọkùnrin náà fẹ́ wà lìjánná gbogbo ẹni tí máa ti ń dásà obìnrin ọ̀lẹ́sìn ẹ má fọmọ yín fún o yọ bàtọ̀ ọmọ yín jẹ́ ẹni tó bá gbà pé gbogbo kálukú lọ́gbọ́dọ̀ sí lọ oníkẹ́ fọmọ fún. níparí amakosu tá a wà nínú rẹ̀ nísù òun náà lóṣù Sha'ban òun náà lóṣù kẹjọ nínú kàlẹ́ndà ìsìn Islam. nínú oṣù yìí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń kẹnuró nínú ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ rẹ̀ débi pé yàrá wa Aisha radiyallahu anha ó ní anabi àti ẹ̀ máa fi gbogbo ọjọ́ oṣù Sha'ban kẹnuró torí náà àwa náà ayé ni o fẹ́ni fẹ́ ṣiṣẹ́ olóore eléyìí tí máa ní ládàá eléyìí tí ó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ayé ní láti lè kẹnuró láti fi ṣẹ̀sìn àtọ̀sẹ́ni tí ń fi ya jẹra rẹ̀ tí ń fi gbogbo oṣù Sha'ban oṣù Rajab tó fi ń kẹnuró Rajab yóò tún ṣe Sha'ban kó tó wá kan Ramadan rárá o wọn á ní kíní kan àwẹ̀ arúgbó ọlọ́mọdé eléyìí tẹ̀sìn mú wáyé ẹjọ́ káwọn náà ṣagbára láti rí pa àkópa ń bẹ̀ nítorí kí dáadáa tọ́lọ̀ máa fi ṣèyàn ń bẹ̀ kó lè bàa jẹ́ tiwa. wáyé o ẹni tí ò bá ti wá ṣe nǹkan kan nínú kẹnuró nínú Sha'ban títí Ramadan àti títí Sha'ban bá fi pé 15 kò sáyè fún yàn má láti ṣe bẹ́ẹ̀ máa nù. tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe kó tó di pé 15 tẹ́ ń bá ti ń ṣe tó bá pé 15 ẹ tún lè máa bá a lọ àmẹ́ni tí ò ṣe nǹkan kan rárá títí tó fi pé 15 kò sáyè fún ma. nínú Sha'ban kò sí náfìlà kan pàtó tí wọ́n ní ká yàn o bóyá ní ìdajì Sha'ban àbáwọ̀ akóra wájọ́ mọ́sálásí kan apá nsọdún kínní kankan bóyá Isra àti Mi'raj kínní ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tó akramakumullah àwọn ẹni tó jẹ gbèsè Ramadan tó lọ tí wọn àti ìsan ayé àti tètè san la wáyé o ẹ má jẹ́ kí Ramadan ó dé báyìí o pẹ̀lú gbèsè Ramadan mi lọ́rùn ìbá àjọkùnrin ìbá àsìjọbìnrin kọlọ wọn bẹ Ẹlẹ́dàá wa kó jẹ́ ká máa bẹ dáadáa okun àti àlàáfíà tá a máa lò láti máa fi jọ́sìn fọlọ kọlọ wọn bá kó má fi wọn wá Ọlọ́run bá kó fi àlùbáríkà sí ọjọ́ ayé wa kó ràn wá lọ́wọ́ nínú gbogbo ń tà ń ṣe kó bá wa tún ọ̀rọ̀ wa ṣe láyé kó tún ṣe lọ́la al-qiyama subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Allahu akbar. لا إله
الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله